ní rí àtẹ̀yìn kú báyìí mọ́ ẹni tí wọ́n bá kú ọ dàgbà lóòótọ́ lè yín kátìlé ẹ̀rínwó àtàǹpà kó fàyàwọ́ di làgbà ètí òsì lórí orí dàpọ̀ láàgì olóògbé di wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ lóòótọ́ ṣùgbọ́n àti pẹ́lẹ̀ àti kùkú mọ́ gbogbo ní bá sunkún ariwo ni wọ́n ń pa àkó ọ̀rọ̀ èèyàn ẹ rí ìdí ìpàdé tá a jókòó sí àtìkìtìkì ẹ rí tó fa ìjókòó wa tòní mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan fún gbogbo wa ni Démọ́lá ìwọ wa dìde nílẹ̀ ní ìsìn wọnú ilé lọ yàrá olóògbé tó kó àwọn ìṣúra rẹ̀ sí ti pa padlọ́kẹ̀ díẹ̀ kó kọ́kọ́rọ́ fún mi. bá mi jẹ́ kí n sáré lọ. tí n bá sọ́ndì ọmọ èmi àpò ó ti ń fò báyìí náà ọ̀n bẹ́ àjàwọ́lá. Bàbólú òríwà àti Démọ́lá ẹ wà lọ sí iléeṣẹ́ olóògbé ẹ bá débẹ̀ ẹ sọ fún gómìnàntì tí ń bẹ ń bẹ tí ń ṣalákòóso. mánéjà ni. náà ni gómìnàntì mánéjà ẹ sọ fún ẹni mo ní kẹ́ ẹ ti gbogbo iléeṣẹ́ pátápátá kẹ́ ẹ ti pa ẹ má ṣẹ́bí kan tó fi mọ́ làkẹ́rìn tó fi mọ́ gbogbo ẹ ti pa. bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú gẹ́gẹ́ bí amòfin tí èmi jẹ́ òfin ò fàyè gba gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń dán lára yìí yes because kó tó di pé olóògbé ṣe aláìsí ó ti kọ sínú wíìlẹ̀ pé tí òun ò bá sí ní orí ilẹ̀ yìí mọ́ òun pé ìyàwó òun ni kó take care gbogbo properties òun so I don't know why you're taking law into your hands. gbogbo ẹnu sọ̀hún tàǹtẹ̀nu ajábọ̀ mi ìwọ mọ̀ pé èbó tó ṣe pẹ́ńsù ló sì rí sá olóògbé ló kọ̀wé lẹ̀ lóòótọ́ àwa sì lè tún kọ ká parẹ́ torí olóògbé tó ń wò yìí ọmọ wa ni àwa la mọ̀ bó ṣe kàwé àwa la ara ń wé ntọ́ bá kọ́lẹ̀ a lè tún ṣe a lè tún kọ́. But you cannot change the law, sir. Kí ló ṣẹlẹ̀ gangan láyé? Sẹ́yìn jẹ́ mẹ́mbà fámìlì wa ni àbí kí ló tó ń fọwọ́ lálẹ́ fún wa báyìí? Kí ló dé gan? Bẹ́ẹ̀ lọ kí ló ń wọ̀ bẹ́ẹ̀ dàbí fún kókó ilé bàtà mi. Mo lọ sí wa. Ọ̀tọ̀ ni wàá mọ̀ wú ẹni o. Mr. Man, what are you trying to do? I will smack you. Yóò gbọ́ lójú ni. Yóò gbọ́ lójú. 72 years ló fi kọ́ ẹ̀sẹ̀ lọ́nà la. Yes. Bọ́bá kí ọ yóò nà bí ẹni nábàrà. Man, wojú mi dáadáa. If you try this, I will make sure you spend the rest of your life in jail. Lọ́yà wo ilé ìdáná wẹ̀ bó ni ládàá ní ẹsẹ̀ náà nínú aláwọ̀. Ìwọ àwọn family wo lélẹ́yìn lọ? Ọ̀gbádùn ni. Family àbí aláyàbá. See, you are not above the law. Máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé amòfin gidi ni mí. Èyí tí ó fi tẹlẹ́wọ̀n dé ẹ má jù la tẹlẹ́wọ̀n lọ níta ti ni pé ẹ wọ́kẹ́ẹ̀dì rẹ̀ out ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́lẹ́dẹ̀ ló lẹ́dẹ̀ àwa làwa sì nínú ilé àtẹ́tà bá ti pa bẹ́ẹ̀ náà ni ọyẹ wọ́kẹ́ẹ̀dì. tí o bá fẹ́ nǹkan mi. Ajagun lágbàdo àwọn kàdéṣì. Mr. Man, èmi know my right, okay? Ṣé ìwọ ọ̀fẹ́ ìlú náà wà lọ́wọ́ ní pọ́pọ́ sí tọ́fẹ́? Máa jẹ́ kẹ́ ẹ mọ̀ bọ́ àlọ́ Ọlọ́ ti wá. Bọ́ọ̀ta ẹ̀lẹ́lẹ̀ lọ́pọ̀ta. ẹ̀wọ̀n ní gbogbo yín máa kú. Ẹ̀wọ̀n ní bàbá Ọ̀rẹ́ alájẹ́ ìwà kú sẹ́wọ̀n. Kí ni burúkú ẹ̀rọ bí ẹ? Ẹ̀wọ̀n ní bàbá èkó sí. Ayé ẹni máa jókòó sí. Eléri burúkú ẹ̀ẹ́dẹ̀ lórí ẹ̀mí. Ẹgbẹ́. Nínú ilé wa. Ẹ kú jókòó ẹ̀yẹn bí o ẹ má bínú sí ìwọ̀nba ọ̀rọ̀ kékeré tí mo fẹ́ sọ yìí o ẹ jọ̀ọ́ èmi ò bá sọ pé ká fi sùúrù ká fi ṣe gbogbo ohun tá a bá ń ṣe. Ẹ ta lẹ̀ yí o màmá. ẹ ṣe bá mi ẹ má bínú ẹ jọ̀ọ́ ìyàwó yín ni àbúrò tèmi ni ọ̀rẹ́ tíyàn bá ń bá rè èèyàn ṣe tó ti lọ 35 kò sínú ọ̀rẹ́ mọ́ àtijọ́ di ọmọ ìyá kan náà torí náà ọmọ ìyá mi ni bó ṣe wà yìí ìmọ̀ràn tèmi wá fẹ́ gbà yín ṣé rí ibi tí olóògbé yìí lọ kò sẹ́ni tí ò ní lọ bẹ́ẹ̀. ó tó ń bí tó dé lọ́bọ̀ wo tó bá mọ̀ pé wọ́n fẹ́ lọ síbi tí olóògbé lọ ṣe bí ọ̀rẹ́ rẹ ló pelé ẹ pera ayé kẹ́ ẹ dira ayé mú kẹ́ ẹ gbọ̀nà ọ̀run lọ ọjọ́ ogun tí wo ò tí ì pé o ọ̀yẹ̀ gẹ̀rẹ̀ ni tó bá di lọ́la sì mọ́ ọkọ̀lá bọ́ bá mọ̀ pé ọba mọ nǹkan tó sọ gbé ẹnu rẹ dání àbí kò dìde ní ìsìn kò sì bọ́ta. Àbí èjò bá lọ.
ọ̀dà mo ti gbọ́ ṣẹ́rí ó dá o èmi kàn fẹ́ sọ ọ̀rọ̀ kan ṣẹ́rí ní ọjọ́ tí bàbá mi tó lóun fẹ́ kú báyìí tí mo dẹ̀ mọ̀ pé ó ti fẹ́ kú gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún wa nígbà náà ni wípé tó má ti kú o ìlú ni kí n gbé òun lọ o tọkùn èmi ò dẹ̀ fẹ́ gbé lọ sílùú ṣùgbọ́n gbà tó kú báyìí tí mi ò fẹ́ rí láti sọ̀rọ̀ yìí kò gbà fún mi o ìdí ọ̀rọ̀ tí mò ń wí ni wípé gbogbo ohun tí òkú bá ń sọ téèyàn bá ń sọ pé tóun bá kú kẹ́ ẹ mú ṣe mo fẹ́ kẹ́yìn bí ìgbọ́ o. ta ló mẹ́gùn wá níbo lẹ ti rí orí àgbà kí èèyàn báyìí ẹ jọ kí n ti iṣẹ́ ẹjọ́ mélòó bí wa ni àbẹ́ bá wa tán. ta lè gùn. ẹyin ni níbo lẹ ti wá. sísí mi torí ọlọ́wọ̀n ọba. ìyá tàrà ẹ̀ ń kó méjì o. ẹ wo ṣé a rí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kókó ń dùn mí lọ́kùnrin nítorí pé Jọlá Adé ọmọ ẹ̀ ọkùnrin kò sí nílé ni ẹ ti mọ̀ pé obìnrin ló jókòó obìnrin lélẹ́yìn náà tó jókòó wọn ò ní nǹkankan tí wọ́n fẹ́ sọ tó bá jókòó yẹn wà lé irú ojú ìyà tí wọ́n ń gbé tó ń gbẹnu pébépébé tó ń gbẹnu pé wọ́n mọ̀ pé àwọn ènìyàn tó wà ṣe sọ́rọ̀. àlọ́ ò ní gbọ́ràn nígbà tí wọn náà lanu pàkà tó ọpàdé fàì tó sọ ní ìsìn onígbà bàbá rẹ tó fẹ́ kú olófohùn lẹ̀ ṣé olóògbé tí ọjọ́ bí bàbá rẹ àbọ̀jẹ́ mọ̀lẹ́bí rẹ. àbájọ tán. bọ́ọ̀ bá máa ń tọ́ sọ ìgbájú ìgbámú ni wọ́n fi gbé ọ̀tá nù lé. gbogbo tí ó bá jẹ́ kùn tẹ̀lé ọ̀rọ̀ tí òkú bá sọ ayé onítọ̀wọ́ máa ń bàjẹ́. ẹ má máa ní sùúrù. ẹ tún máa bẹ́ẹ̀ mi. wẹ̀rẹ̀ ṣe gbogbo yín. wẹ̀rẹ̀ ṣe àwọn ọ̀run. èmi á jáde fún yín. ẹ má má jáde ẹ má jẹ kú síbí ẹ kú síbí ọ̀nà ṣọ́bẹ̀ tí yín lọ lé yín ni. ẹ bọ́ ta. ọlọ́run abẹ́ ẹgbẹ́ mi. olórí burúkú làwọn ẹbí ẹbí. olórí burúkú bí ẹ bá fẹ́ kọ́ ọmọ mi lọ́kọ̀ lẹ́yìn rẹ̀ kó máa wù ẹbí kó máa wù ẹbí. ẹ̀yin kò lè fi ṣe àwọn ẹbí wọn àkùnmọ̀ mi sí pẹ̀lú mi ti wá. ó ṣàjà gẹ̀rì mọ̀dọ̀kú olóòkú ọ̀ ṣe mọ̀lẹ́bí rẹ. pẹ̀lẹ́ ìyàwó mi. kí a má sì mú ẹ̀gbọ́n rẹ̀ ní. ìyàwó mi alẹ́ pàdé mọ̀lẹ́bí ẹ ṣeun ẹ kú kalẹ̀ o ẹ ṣeun abẹ́ ṣe pàdé mọ̀lẹ́bí ẹ̀yin náà dìde ẹ tẹ̀lé náà ẹ tẹ̀lé náà. ẹ wọlé lọ bí ìlànà sùn lẹ́nu èmi ọlọ́bì kọ́kọ́ bá mi. ibi dára. ibi ni máa sọ. ẹ bára bá mi. ibi ni máa sọ. láti ẹ̀sìn rẹ̀ sì wọ́rọ́wọ́. ń sáré aládé ẹ kọ́ tó fojú mi mọ̀. ẹ wò àìlọ́ba ká lójo bẹ́ẹ̀ bá lọ́ba tó bá lójo Ṣàngó ni ó polúwa rẹ̀ bá a bá lójo ni irú ètò pẹ̀lú rẹ̀ ní. lọ́ọ̀yà bẹ́ẹ̀ mẹ́kọ̀ọ́lá rẹ̀. tọ́wá tí wàá ń rojọ́ sí ni yóò kó aláyàjẹ́ ni. ẹ̀yin bá mi èmi ò bá ní bí àwọn tó kù ṣe bọ́ta yẹn kíyàwó olóògbé náà tẹ̀lé wọn kọ́ lè lọ́ọ́ máa rọ̀ lẹ́kún nínú ilé wọn àbí ìwò lẹ́kún tó tuntun lọ ní òkè báyìí. àní lè bá àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàpá àmúkúrú pẹ̀lẹ́ bàbá pàmúkúrú pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́ ariwo di méjì ni gbogbo ẹlẹ́jọ́ ń sì wà ní iná àkàfídí gẹ̀rẹ́ ni just gẹ̀rẹ́s àfi gẹ̀rẹ́s gẹ̀rẹ́s. olóyè mi èmi tiẹ̀ fẹ́ sọ nǹkan kan ṣe rí ẹ mọ̀ pé bókun ṣe kú yìí àná ló kàn ju gbọ̀ngbọ̀ngbọ̀n yàrá yìí ń bẹ lókè kíní ọyẹ́ rẹ̀ a máa ṣe tì ó tutù dáadáa ibẹ̀ lèmi ẹ̀ máa sùn ẹ̀ bẹ̀rẹ̀ làtàlẹ̀. ọ̀lẹ̀ sùn bẹ́ẹ̀ bàbá sùn bẹ́ẹ̀ ọ̀gàn. èmi dé. ọ̀gàn ọmọ kí yóò dàbí mọ́ṣúárì. yéyé gbọ̀dọ̀ mi ọ̀pọ̀ gbogbo ló wà níbẹ̀ ọmọ mi á gbélé. bọ́dá mi rí owó síbí o jẹnẹrétọ̀ ńlá má jẹun lọ gan ká ní máa tẹ́lẹ̀ fún o láta fún Ibre Seaside
àwọn tó lò tẹ̀lé àdúgbò wa máa tà fún mi ilé ti lọ ìwọ náà ti lọ ó di oníkà bíi 5 bẹ́ẹ̀ ló jẹ́ 6. Ibi awíla dé ìlú ọ̀rọ̀ bù ṣe. Mọ́tò yìí má ṣiṣà ṣaṣaṣa làwọn mọ́tò yìí o. Òbí ilé bọ̀dá mi mú wa ta ló fẹ́ yẹ̀ mí lọ́wọ́ wò ìyá sàmọ́dé o ti bọ́ sáyé. Àwọn mọ́tò wà àgbélé mọ́tò tí bọ̀dá mi rà fún mi ó ti bàjẹ́ ẹ jẹ́ ìrora máa lélẹ̀. Bàbá ń bọ̀ lọ́nà rárá ní ọkọ̀ mi tuntun á lè máa bá mi wà níjọ́ tó bá máa ṣe wèrè fún mi báyìí mo máa gba kí mi lórí tọ́mi lámbèjì ni èmi mo ní nǹkan mi bẹ́ẹ̀ ni ìgbọ́n mi ló ní èmi mo ní. Ọkọ̀ rèé kí wọ́n dé tó yẹ gbin àwọn olówó ìṣá wọ́n làwọn máa ń pọ̀ ibi tó yẹ kán gbin ata sí gbé ewédú sí tó yẹ pé tẹ́bí bá pààyàn ní èèyàn sáré wá fẹ́ èèyàn lọ fi ṣe ewédú wọ́n ń gbin fúláwà síbẹ̀ ilé rèé o. Ẹ̀gbọ́n Ọlọ́run abẹ́ mi fọ̀rọ̀ pẹ̀lú lórí ẹ̀mọ̀ fáwọn àbúrò yín pọ̀ àtàwọn ẹ̀gbọ́n tẹ́ fi sílẹ̀ sáyé lọ ẹ̀mọ̀ ká máa ní ìdí gbogbo kínní èmi tí mo dẹ̀ jẹ́ láǹsìmọ̀ yìí ń tọ́ máa fún mi ní ogún ìlú máa fojú. Kò dùn torí wọ́n nílé tó bá ti ń dún báyìí tíyẹn bá ti ń fara mi báyìí ó ti fẹ́ wó nìyẹn. Bí wọ́n ta fáwọn báńkì ọkìn líìsì ẹ̀ bá máa fi líìsì ẹ̀ fọdún 5 owó tí ń bá rí màá lọ tó fi kọ́lé síbòmí. Àmọ́ ikú ẹ̀gbọ́n mi dùn mí o. Olórí ẹbí ẹkú kalẹ̀ ẹlẹ́ẹ̀kan ẹ̀sìn ẹ̀gbọ́n mi mo sáré á rí yín ni ẹ fún mi ní kọ́kọ́rọ́ kọ́ńbọ́ọ̀dù. Kọ́kọ́rọ́ mu. Kọ́kọ́rọ́ kọ́ńbọ́ọ̀dù mo fẹ́ mú aṣọ yóò bá da sára ni eléyìí ti ń rùn. Ọ̀fẹ́ máa sọ nu kọ́bọ́ọ̀dù láì tí ìpógún. Àwọn Ghana sọ̀rọ̀ wọ́n mú profile wọn fi sọ̀pọ́tì ẹ̀. Èmi á wí. Wọ́n ní fẹ́fẹ́ náà ẹ̀fẹ́ ń tìǹà ọba túmẹ̀ríkà ọ̀sọ́nà ní fún yẹn ṣẹ́ṣẹ́ ẹ̀bẹ́ tíátọ̀ ìtumọ̀ ìlédè tíátọ̀. Yẹsẹ pé ń tọ. Wọ́n ní dídá ló dá lóbìnrin fífọ́ kú ọmọ rẹ̀ báyìí tó bá ń sáré kí ẹ ṣe bí ọjà bọ̀. Láì pín ogún o lè mú aṣọ kankan bẹ́ẹ̀ o. Ebe wí. Bẹ́ẹ̀ ni. Bá a bá kógun mi lè mú kankan. O lè bá sọ ń bẹ wọ́n ní ààyè láàjò ogún ọ̀rẹ́ bọ́dẹ̀ bá kú tó ogún ọ̀rẹ́ ọ̀kan nìyẹn tó ọjẹ́ lójú ayé olóògbé tó ìwọ fẹ́ máa sọ. Ẹ̀gbọ́n mi owó yẹ ń pa lè wọlé o àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni yóò sojú èsè bí ẹni yóò ṣẹ̀yìn. Èmi wá sẹ́yìn mo sojú mo tún tẹ́yìn sí báyìí. Ikú ìgbẹ́ ìpín rẹ̀ ikú ìmẹ́ni yóò jẹ́ mú ẹ̀yin lẹ̀ bá kàn máa lọ jẹ́jẹ́. Ó tó mi ò dé ngo má fojú igi tútù wogi gbígbẹ o bẹ́ẹ̀ bá fojú igi tútù tó fi wogi gbígbẹ yóò bí wó lulẹ̀ ní o ẹni ọba ní nkú yóò sì wájú mi kú ọ̀rọ̀ bí ẹkún òní wọ́n wò kó ọwọ́ ni labalábọ́ pé. Lórí ẹbí ló bá ṣe tó lógèdè ni èmi lọ rè já kọ́ńgọ́dù yìí o. Bọ́ bá gbọ́ pa tọjà báyìí ẹ̀mí rẹ lọ́jà. Ẹ̀mí mi. Ẹ̀mí rẹ lọ́jà. Lórí ẹbí ẹ má ṣe yìí. Mo nínú ọlá àdùnkẹ́ ìwọ náà wo bójú ẹ ṣe rí nísìn ojú ẹ wá wọ́n yìn ìrònú ò dá nǹkan kan péyàn bá ronú látẹ̀ní títí di ọ̀la tó ń ní lọ́kàn pé bẹ́ẹ̀ tó ń bá ń ronú yẹn ìrònú yẹn ló fẹ́ ṣàtúnṣe sí ohun tó ń dùn ún lọ́kàn kó lè tún ṣe tí ò bá ti pa èèyàn á sàn lè báyìí ó lọ ó ti dá báyìí nísìn ìyẹn dẹ̀ ti kọjá nìyẹn ká máa gbégbé ayé ọ̀fun lókun ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀. Ó kàn jẹ́ pé mo ṣètò yìí níṣòro kan. Ìṣòro? Àwọn mọ̀lẹ́bí ọkọ mi yẹn. Ìṣòro wo tó nìyẹn? Ṣé rí gbogbo ìgbà tí wọ́n bá ń pè wọ́n máa ń pè ní ìṣẹ́jú ni tó bá dẹ̀ ń pè ìgbà mi màá rò pé bí àwọn kò fẹ́ pé à kí n pẹ̀lẹ́ títí ẹ̀gbọ́n àwọn tó ṣaláìsí ògì nìkan irọ́ ni owó ni kòkòrò tí wọn kì í jóbi o owó ni owó ìlú ọmọ máa béèrè gbogbo tí bá tún fún wọn
wọ́n á tún pè tí bá tún fún wọn wọ́n á tún pè lẹ́yìn owó tún ní lọ́dọ̀ tí ó tún sùn ni. ọ̀rọ̀ ẹbí lórí yẹn wọ́n á béèrè ẹni tí ò lówó tó ọkọ yìí rárá tó jẹ́lé ẹyọ kan ṣoṣo báyìí ló kọ́ wọ́n ní lọ́kàn wọn pé káwọn ta ilé yẹn káwọn dẹ̀ kun ìwé òkèlè kálukú wa lọ́nà kámbìlì pẹ̀lú tiẹ̀ bọ́ ṣe máa lọ náà máa bọ̀ bílẹ̀ kẹ́dì ṣùgbọ́n ó sọ fún mi nígbà kan pé ó fẹ́ fún wọn lówó tó dẹ̀ fún wọn tó sọ fún mi kí náà tún ló dé báyìí. ó fi wá kó tó wọn o kò tó wọn gbogbo ìgbà tí bá fún wọn máa ná jẹ wọn á tún padà wá ni tọ́ wọn máa ná tán wọn máa tún padà wá ni bá tún gbé gidi mi lè wọn lọ pa ìyẹ́kẹ́lẹ́ ìtẹ̀jẹ́ wọn máa ná tán wọn máa padà wá ni. ni mo wá fi ń rò pé bóyá kí n kọ́ wọn bó ṣe ń pa ẹja kí n fún wọn lẹ́ja jẹ mọ́. kò kọ́ wọn bó ti ṣe ń pa ẹja ìyẹn náà dá ìyẹn náà dá. ẹni mo ṣe wò pé bí a kì í dá wọn lókòwò bí a ti bá wá owó gidi owó tó tó owó gidi owó tó ń dẹ́rù bòṣì bí a kì í gbé fún wọn kọ́ káwọn náà máa fi ṣiṣẹ́ àbíkọ́ fi okòwò kan ṣe bóyá wọn á yí bá wọn bí lọ́wọ́. owó gidi owó gidi owó tó kò gbé fún àwọn ẹbí ọkọ rẹ. owó tó ń dẹ́rù bòṣì bí a ti owó yẹn bá dọ̀ wọ́n á tiẹ̀ yé padà wá ṣẹ́jú máa bèrè owó lọ́wọ́. ìyẹn dè dá gbé fún wọn ìyẹn náà dá ó dá ṣùgbọ́n o tó bá tún padà fún wọn lówó tó ní kìnnì tó lẹ́dọ̀ fòró tó ní kíndìnrín ìtàn kó má tún lọ padà wá ó láti wá nǹkan ṣe sí o. kí lè rò pé yẹ kí n ṣe sí báyìí. wàá sẹ́ẹ̀tì wọn ọ̀pù ni. ayé ilé ayé ogun ni. ayé máa wọlé bọ̀. ǹlẹ́ ìyá mi ẹ máa bọ̀ wá aláàbíyọ̀ ayarí ṣe ǹlẹ́ gbẹ̀dọ̀ wá jókòó ẹ wá ẹ jèrè. báwo ni trip yìí. ayarí ṣe ọ̀jèrè wo àyà sinmi èwo ni kámẹ́rà yẹn á dàbò alójú èmi dé. bàbá ìgbà tí mo ti ń bọ̀ ń bí lọ́kàn mi ti ń sọ fún mi pé ó ní àwọn tricks kan tí wọ́n fẹ́ perform. ara ẹ̀ lè rí yẹn. ọkàn mi náà tàn mí jẹ. ìyá sinmi. bá mi ń gbọ́. ẹ sọ̀rọ̀ ni. ẹ wo èmi níbi tí mò ń lọ máa dìde sí máa bá tèmi lọ o. wo àga náà lẹ́nu lérí nǹkan ra ọ̀ ń fojú yẹpẹrẹ ọ̀fin wo ẹbí yìí. wo kànáà àbẹ máa ń gbọ́. ọ̀dẹ ọ̀ṣẹ́ irungbọ̀n bí irungbọ̀n ògùn fi sọ̀rọ̀ ọ̀gbọ́n ni o lé lẹ́sìn rìn. ọ̀ṣẹ́ irungbọ̀n bí irungbọ̀n ògùn fi. ọ̀ṣẹ́ ní ìtàn wo bọ́ọ̀ bá lọ́rọ̀ sọkọ́sọ kíákíá má rí àfin o. bàbá Bólú ìdí tí mo ṣe pé gbogbo mọ̀lẹ́bí wa kò ju pé mo kàn feel pé bá ṣe máa ń wá ní gbogbo ìgbà tẹ́ máa ń béèrè owó tẹ́ máa ń béèrè owó ni mo ṣe rò pé owó kéékèèké tí mò ń fún yín kò ká yín lẹ́nu mọ́ lẹ ṣe ń ná tán lẹ ṣe ń padà wá lèmi ṣe feel pé sẹ́ẹ̀tì máa fún yín lẹ́jà jẹ bóyá kí n kọ́ yín bó ṣe ń pẹja. ìwọ̀n lára tẹ sódò ni àbá máa dẹ gèrè adìlà jẹ. irọ́ owó Yorùbá lásán lè tí mo sọ yẹn mo mí pé bí a ti bá fún yín lówó tó tó owó gidi bóyá tẹ bá fi dá yín lókòwò á tó yín láti máa fi ṣe business ẹ ní bọ́dà láti máa béèrè owó lọ́wọ́ èmi mọ́. èyí náà dá àkókò là lóò láti á ṣe o. ó kẹ́ bí a kẹ́ fún yàn kọ̀ọ̀kan ní 5 million naira each. 5 million what? ẹ ní sùúrù ṣé gbogbo wa lápapọ̀ àbẹ́bẹ̀ kọ̀ọ̀kan. ẹ dún náà ẹ tún sọ mi ìbọn dáadáa o. 5 million naira each fún yàn kọ̀ọ̀kan. mo sọ. ìyàwó mi o ayaríyàn ẹ̀yin ọmọ ẹbí ẹ̀ sì hàn ìyẹn ìdí báyìí. kámẹ́rà nù sípò máa gbé kámẹ́rà bọ̀ máa gbé bọ̀. ẹ má ṣe máa mú. bàbá yín kẹ́ súnmọ́ bàbá yín súnmọ́ bàbá yín pé nígbà
Ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí, ọ̀run ti ṣílẹ̀kùn oore, ẹ̀mí mímọ́ làlà ṣe gbé iṣẹ́ tó dáyé kó lọ padà, ẹ bá mi dúpẹ́. Ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí, ọ̀run ti ṣílẹ̀kùn ẹ̀mí mímọ́ làlà ṣe pé iṣẹ́ farabalẹ̀ ná tó dáyé kó lọ padà. ó ti tó sẹ́ ní sùúrù kò tí ì yé mi kí ni nǹkan tó ń dùn mọ́ yìí orúwó he ni àbí wọ́n ti pín ogún yín. ṣé tológun wá dé yẹn wọn ì tí ì pín bọ́ tó bá ní mo rí owó he fẹ́ get right bákan bọ̀ tí mo rí owó yìí ṣe bí Jọládé ló ní ká lọ sí head office lẹ́nìí ìgbà tá a máa débẹ̀ ló ní ká wá lọ mójútó carlot but mọ́mí wa mú suggestion kan wá wọ́n ní ìgbà tí mo ti ṣègbéyàwó mo tí ì rí ọmọ bí kí n lè mójútó family and then bóyá from there ọlọ́run agbàdúrà mi bóyá màá lóyún so wọ́n wá nípa àwọn máa fún mi ní 10 million naira cash tí màá máa fi lọ Dubai tí màá fi lọ shoe and bag lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí mo fò mọ́ ní gbám mo ní ẹ ti ṣetán fún mi wọ́n ti ṣetán ní. ó gba 10 million. 10 million naira ni o. ó gbà láti gba 10 million. Dubai yá. láti máa ra shoe and bags. panta bra ló bá máa ra. ó ṣe gan báyìí gbogbo ẹni tẹ́mi mọ̀ tí wọ́n kúrú wọn máa ń nọpọ̀ lọ́ máa ń ṣáàpù gan ni kò yẹ nígbà tí kì í ṣe pé bóyá ọkàn gungun ó gàgà ìranu kan wọ́n wá firú yẹn lọ ẹ ò lè gba carlot kí ló ń ṣe ẹ́ 10 million owó kíni ṣé o mọ̀ wípé tí o bá gba carlot yẹ ìyẹ́ pè ẹ́ ju wípé kó máa dààmú ara ẹ pé òun lọ Dubai òun lọ kíní kan kí ló ń wákà ó máa bẹ́tà wàá padà lọ bá wọn ní pé o máa gba carlot yẹn ọ̀rọ̀ wípé ẹ ò mójútó lé ẹ kankan ò ṣẹlẹ̀ tó bá mójútó lé ẹ tí wò lè mójútó carlot ṣé ò lọ́kọ ni ṣé èmi ò lè mójútó carlot ni. after all bọ̀ wọ́n níṣẹ́ tó ń ṣe. irúṣẹ́ wo ṣiṣẹ́ náà ń pè yẹn iṣẹ́ tí mo ti ń ṣe yẹsàyẹsà lọ́ndà àwọn ọmọ tí wọ́n tó mi lọ́jọ́ orí àbí so ẹrú ló fẹ́ kí n ṣe kú no lọ gba carlot yẹn káwọn èèyàn máa ṣe yẹsàyẹsà lọ́ndà tèmi náà ó ti gbọ́. But for now I ti reach conclusion. A lè yí kankan padà lẹ́yìn àfi tàbá ìṣe padà fún meeting lẹ́yìn 3 months. 3 months. Okay mo ti gbọ́ 10 million yẹn kọ́ ìgbà ló máa gbà. tí bá ti rẹ́dì máa lọ gbà. ẹ̀wọ̀n abẹ́ta tètè lọ gbà yẹn ṣó ti ẹ̀ ń sìn lọ gbà a sì bẹ̀rẹ̀ nǹkan kan pẹ̀lú yẹn náà. owó business mi. business ẹ. àti wọ àti business ẹ ta ló ní ẹ. báwo ló ń ṣe báyìí ṣé bẹ́ẹ̀ mi ni mo ní ẹ. wọ́n máa wọ̀ rí ọkùnrin lèmi mú nǹkan tó ń fowó ṣe. ó yẹ kó mọ̀ wípé o gbọ́n rárá o gọ̀gàn because tó bá jẹ́ pé mi ni wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti máa gba carlot yẹn. wọ́n wá sọ pé wo bí lọ gba 10 million yẹn wá bébí lọ gba 10 million ṣó ti yẹ gbà wá kò kò fèmí. ọ̀nìyànlá àwọn oníyóò méjì àbíkẹ́ àgé ṣùgbọ́n ó ṣe mí o. ṣé òun kò ṣe mí ní ọ̀dà ajá òun ti rí mi gbé òde ìlú kwara òde tẹ́ lẹ́lẹ́pẹ́ jẹ́ kí n tiẹ̀ lọ wo mọ́mì mi yìí o. ẹ má bínú ẹ wò mo dẹ̀ ń rò náà pé mo tiẹ̀ máa pè pé máa yọjú sí i. lójoojúmọ́ inú ẹ kan gógó ọkàn rírà ni ẹ yóò kúrò. Hello? Director ṣé wàá pa. But it's work at sort you once and for all now. Oh, okay, no problems. Mawa? Yeah, thank you. Àwọn tún nìyẹn. Director, lára àwọn director ẹ̀kan náà bank sọ̀kọ̀ mi ni. They told me fixed deposit sí. So, wọ́n wá ní signatory mo lára àwọn signatory company ọkọ mi. So, wọ́n ní since to the consultant kẹ́mi ni mo wà in charge pé I should come and change 1 or 2 things níbẹ̀. Gbogbo yẹn wá jẹ́ tiẹ̀ olórí lọ́wọ́
olórí lọ́wọ́ olúwa ṣeun gbogbo nǹkan fẹ́ náà ni bá a ṣe fẹ́ kó máa rí náà ló ń rí ìgẹ́kọ̀dà àwọn mílíọ̀nù nìyẹn o mo ní àwọn mílíọ̀nù nìyẹn o. My husband was a billionaire before he died. Kò ń ṣe billionaire lọkọ mi o. Yes, fixed deposit yẹn 500 billion ló wà mí. Billion àbí million? Billion. Bí? I'm telling you. Kò dẹ̀ mọ́ àwọn ilé tó wà ní America àti Dubai. Ṣé àmọ́ ni? Mi mọ́ o. Olórí lọ́wọ́. Èní ni mo nígbàgbọ́ pé kí n ṣe kú ọlọ́run lọ́kọ́. Owó ń pààyàn. Owó gbogbo ayé yìí 500 billion nínú àkáǹtì èèyàn kan ṣoṣo. Mo gbà pé owó ń pààyàn àwọn èèyàn ló máa fowó pọ̀ pẹ̀lú. Wọ́n pa ni kò ń ṣe ojú lásán. Owó tó tó yẹn ó máa bọ́ sọ́dọ̀ wọ́n ń sìn. Olóríire ni ẹ o olóríire ni ẹ o. Ẹ wo ẹ máa wo tí bẹ́ẹ̀ ṣe wà ní mo yìí ní lọ́kàn. Mo ṣe ní lọ́kàn obìnrin máa gbógun ọdún pé yín tẹ́ bá mi dá sínú ètò pọ̀jù náà ọ̀rọ̀ yìí ló ń jó òun. Ṣètàlẹ́ ní ìdí mo ti gbà bíbí mo ti rí wípé mo ti já sọ́lá mo ti já sọ́pẹ́ èmi ò máa wọn lórí burúkú èèyàn ni èmi gbogbo àwọn tó rọ wọn tó ti ṣe ọbẹ̀ wọn tán báyìí tọ́lọ̀ tún bá wọn ṣe látọ̀ tó agbélé ọlọ́pẹ́ kan máa bù ú jẹ wọn lè mí bá ṣọ̀rẹ́ mi ò ń bó lóṣù kò sí inú àkọọ́lẹ̀ mi rárá ọ̀kárí mo mọ̀ pé bàgbádùn. Mi ní lọ́kọ̀ tí wọ́n máa rẹ́dì tí yín tán mo kàn fẹ́ kí n sọ́ọ̀tì gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí by the time I'm done màá ṣe fèsì mo kò bẹ́ẹ̀ kí bàbá yín wá bí 5 million kan kí n fi bá yín ṣeré. 5 million o máa bá mi wá. O ti mọ̀rẹ́ jù kí èèyàn dẹ̀ wo rẹ̀ ṣùṣù báyìí nínú bílíọ̀nù tó pọ̀ báyìí kí èèyàn dẹ̀ wo aláàánú ẹ̀ báyìí kó dẹ̀ fún ní mílíọ̀nù 5 ọ̀gá ni ẹ́. Bá fowó bá ń ṣeré. Olúwo ṣe o mi fẹ́ bá àwọn olórí burúkú èèyàn rí mi fẹ́ bá àwọn olòṣì gbogbo ẹ̀dá tọrọ ẹ̀ bá kú díẹ̀ ká mi fẹ́ máa bá a rìn àfàkọ́ tọ́lọ́run bá ti ṣe ọbẹ̀ wọn tán báyìí kẹ́mi náà yàbá òdì ṣe bí mú lọ́wọ́ ẹ̀yìn. Ilé ayé àkàmọ́ra ni náà fẹ́ni tó rí bá kọ́yọ̀ nìkan ló lè lálẹ́ ayé já. Ire mi káàbọ̀, ire mi wọlé dé. Ire mi dé, ire ayọ̀, ire mi káàbọ̀, ire mi wọ Lámídé. Olúwa máa ṣe o, títóbi ni ẹ́. Ohun gbogbo ló lè ṣe, ohun gbogbo ló lè ṣe, ohun gbogbo ló lè ṣe Ọlọ́run ayé. Lámídé ọmọdé. Kí ló dé? Ọlámídé tèmi nìkan. Kí ló dé ń pariwo ìbọn láti ta? Ire ayọ̀ ni mo pàdé. Bẹ́ẹ̀ ni ìdílé rẹ̀ àwọn yẹn pàtàkì. Ojú mi rí owó orí ọmọ ní èmi nídìílé Adétúnjì yẹn owó burúkú wà mí owó irú ṣé ó lè ní yá wọn yẹn o mo nínú ọlá dùkẹ́ aládàánú aládàjẹ èmi ò mọ̀ pé èèyàn báyìí ni o. Kí ló ṣẹlẹ̀? bó ṣe fẹ́ràn mi tó bá ṣe jọ ń wọlé bá ṣe jọ ń wòde kókò tiẹ̀ pè mí pé o godmother o báyìí la ṣe wà báyìí la ṣe kò sọ o èmi wọn kàn pé ni ó ti gbàgbéra kò mọ̀ pé mo wà lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí ó kàn sọ ni $500 billion ni ó tán fi ṣe free deposit fún tó lọ tọ́nu orúkọ ẹ̀ sí tó fẹ́ máa ná báyìí. Kí wàá ní ti yín nù yẹn. ọkọ mi. Ṣé wọ́n fẹ́ fún yín nù ẹ̀ ni àbí ẹjọ́ fẹ́ pin àbí kò yé mi. Kò ní fún mi ó tiẹ̀ sọ pabambari ọ̀rọ̀ kéèyàn nírú àwọn owó burúkú yẹn lọ́wọ́ kó wá ní o pẹ́pẹ́sẹ́ o bẹ́sẹ̀ ń bá mi jìyà tó yìí o bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe é rí yìí o èmi máa fún yín ní 5 million mo ló káre mo lọ́mọ ọkọ ní ẹ́ mo lẹ́yàn gidi ní ẹ́ irọ́ ló dẹ̀ pa gbogbo ibi tó bá wà nínú ilé yẹn báyìí àjọ máa ná ni. èwo ti yín ẹ̀yin jẹ́ fámìlì wọn ni. bẹ́ẹ̀ mo sọ láti èní ìlọ báyìí láti èní ìlọ ó ti dìyàwó àwọn Adétúnjì.
dìde Lámìdé dìde. A ní o dìde. Yí ẹ̀yìn ẹ̀ báyìí. Yí báyìí. Ṣé lọ́mọ o? Èèyàn lọ́mọ eléyìí. Ṣé rí o? Èèyàn lọ́mọ eléyìí á lóhun olówó lọ́wọ́. Ṣé rí pé ìyá ti jẹun nítọ̀hún pa? Ọlámìdé, sórí ìdílé Adétúnjì yẹn, ìwọ ló máa lọ gbowó jáde fún mi mi. Bẹ́ẹ̀ ni láti èní ìlọ àti di ẹyọ kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni. Jọládé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó máa fẹ́ ní o. Ó máa fẹ́ Jọládé, ó máa dìyàwó inú ilé wọn báyìí. Jọládé, ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n ẹ̀. Ṣe bí family friend ni wá. Ẹ̀gbọ́n ẹ̀ tá a sọ fún mi pé ẹ̀gbọ́n ni ẹ̀ tán. Bẹ́ẹ̀ ni mo sọ, kò síbi kókó tẹ́ gbà tán. Ọmọlúwa ni ìwọ máa bẹ́ẹ̀ kúta. Sí ọ̀pọ̀ tó jẹ́ pé Ọ̀ṣun ni wọ́n. Ìmọ̀lẹ̀ ti jọ tán. Ẹ̀ ń ṣe bí má tọrẹ dán máa lè mọ́ mi lọ́wọ́. Ẹ̀ ń ṣe bí rárá. Ṣé torí à ń pẹ́ àbúrò mi irọ́ ni o torí owó ni o. Kò sábúrò kan bì kan, kò sẹ́gbọ́n kan bì kan. Àtàn rárá. Ṣùgbọ́n nísìnyí àti fẹ́ tán. Mọ́mí ẹ̀kọ́ ni. Jọládé gan mo ṣọ́ pé kò lè gbà. Torí bí àbúrò ló ṣe máa ń rí mi náà. Àbúrò ok ọ̀rọ̀ ẹ ti yé mi. Láti èmi yìí lọ màá gbé ojú àbúrò yẹn màá gbé kúrò ní ojú ẹ màá gbé ojú olólùfẹ́ sí. Tó bá rí ẹ báyìí a mọ̀ pé olólùfẹ́ òun ló yàn kì í ṣàbúrò ó ń ṣàbúrò. Bẹ́ẹ̀ ni kò lọ́ máa múra láti wá kọrí síbẹ̀ báyìí. Ó gbà bọ́ọ̀dà. Àǹtí mi ẹ má bínú sí mi. Ẹ ṣe àmọ̀ràn ọjà wa trip tí mo lọ yìí ọjà tí mo kó lọ mo lè filẹ̀ ojú olójú òjòjú ẹ ni ẹ má bínú sí mi. ìbínú ìkókó bínú èmi gan ló yẹ kí n bẹ̀ pé kí o má bínú sí mi. ṣé bẹ́ẹ̀ tó gbéra kúrò nílùú tí ó ṣe kókó sáré ṣe lọ sí Ìbàdàn bẹ́ẹ̀. àti pé ètò ìjẹ wà láyà olùwẹ̀ bàbá yìí tó dàbí kọ́tà sí ẹ̀ lálùwẹ̀ láyà tó travel kúrò nínú ìlú yìí èmi mi lè yẹ kí n máa pè kí n máa béèrè pé báwo ni movement ẹ o ìtòlẹ́sọ lọ́wọ́ òṣòro ojú tó ẹ o ẹ báwo lè ṣe land dáadáa and all that tí mi lè pè tí mi yẹ wo èmi lè kí ni kò má bínú ó kọ́ gbogbo tí mo kó sáyà yìí ní bàbá yìí tó da gbogbo bùkátà sólú ẹ̀ láyà lọ́sùn gangan kò tí ì jẹ́ rójú ara mi gan débi tí máa rójú èdèyàn ṣáà má bínú sí mi. mo gbàdúrà yìí pé Ọlọ́run bá yín tán ṣòro yín Ọlọ́run á bá yín tọ́jú àwọn yín tí kò wá sí problem. the only problem tó wà yẹn làwọn fámìlì ọkọ mi kòkòrò jowójowó ọlọ́dẹ ti bá mi yanjú nígbà tá a ti ṣe lórí rìkọ́dì fún wọn báyìí lọ́dún fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Olúwa ṣeun Tọ́lání àti àwọn àbúrò ẹ̀ gan. wọ́n kúkú wà wọ́n lọ sínímà ó dà wọ́n ní fíìmù kan wọ́n ṣàlọ́wọ́ sínímà Jọládé kan ló gbé wọn lọ wọ́n fi yẹn ráyè. ẹ wo màá dúró dè wọ́n bí wọ́n máa bá mi ó ti pẹ́ tí mo ti rí wọn bẹ́ẹ̀. àǹtí mi ẹ pẹ̀lẹ́. kí ni kò ṣe fún ẹ yóò jẹ. máa wọ kíṣìn para mi ẹjọ ṣọwọ́ ń dùn mí ni máa lọ dá máa lọ sọpọ tó wù mí. jẹ́rìí ẹ̀ kó bá mi ṣe ọbẹ̀ tó máa ń ṣe ọbẹ̀ ẹlẹ́pà tó máa ń ṣe. àti mi ẹ̀ tí ìjàgbé ẹ wá wọ̀ rí bàbá yìí ṣe é sọ. Láǹdé. Má. O ti tó ti tán látẹ̀kùn mi. Mọ́mí. Ṣé ẹni tó fẹ́ lọ sí jíìsì èèyàn kò ní lùgbùgbù? Ilé ti wá pọ̀ ju látẹ̀kùn dẹ̀ kunjú. Ìyá àgbà ilé tí mo lọ mú wá ni. Kò gbélé ní gbogbo orúkọ kò kún dáadáa báyìí. Bẹnu jẹ́ ṣé mo ní kò jẹ́ ni ló ṣe wá ń bẹnu jẹ́ bẹ́ẹ̀ yẹn. Ẹ̀dẹ̀ ṣọ́ọ̀bù máa ṣiṣẹ́. Má fẹnu bògùn jẹ́ fún mi jàre. Kí ló ètò di ẹnu pọ̀ báyìí? Àní kò kún sí ọwọ́ òkè báyìí. Ṣé ọ̀wá lè sọ̀rọ̀ mọ́ ni? Mọ́ mi wàhálà yín pọ̀ ṣé ẹ fẹ́ kókó sí mi lẹ́nu ni. Ṣó wá jẹ́ poison ni? Ṣó jẹ́ poison ni? Kí ló ti dá? Kó dùn kan wọ́n bí ìṣe sókè dédé. Sórí tó máa jẹ́ àsìjẹ báyìí bẹ́ẹ̀ ni bọ́kọ̀dọ́jọ́ alẹ́ náà porúkọ mi wọn tí mọ nǹkan kan bẹ̀ ni. lórí owó iná. èrò dẹ́kun ọmọdé ń ṣe ó ti dà báyìí díẹ̀ wá tó kò ní kan
ìjà wọnú ẹ̀ lọ múra. Olúwa ṣe. Wow! You look so beautiful. I mean, you look beautiful. Lámìdé, àbí ṣé kò kí n ṣe nǹkan tí mo rí látijọ́ yìí ni? Èmi náà. Àbí ṣé ẹ like the Like tó sọ yẹn is an understatement. Yes, I love everything that I'm seeing. Oh my God. I love everything that I'm seeing. Oh, I'm in trouble. So far, come. You see, Lámìdé, jẹ́ ká yọ tẹ̀gbọ́n tàbúrò kan. Okay. Mo nífẹ̀ẹ́. Mo fẹ́ kí mi àti ẹ̀ máa fẹ́ra wa. So bọ́lẹ̀ wà látijọ́ because èmi gan ti nífẹ̀ẹ́ tipẹ́tipẹ́ nìkan mo wà ìtẹ̀sí náà bí ká ní. Really? Kí ló tó sọ fún mi láti jọjọ ẹ̀? Ẹ ti mọ̀ náà ni. Are you serious? You love me? Yes, of course. She come Yes, mo wà ń lé fún yín náà báwo lè ṣe fẹ́ sí Hey, I'm in trouble. Sorry, you're not in trouble. Okay, I'll listen to you. Bye. Yeah. Oh, let's go. Let's go. It's a banger. Àṣé ogun láyé, àṣé ogun láyé yìí jẹ́ o. Bá ti mọ̀ pé ogun láyé, bá ti múra sílẹ̀, ìrọ̀rùn la wálé. Ọkọ mi. Ẹ káàárọ̀. Lámìdé. Báwo ni? Ojúlé ẹ wọlé ni lórin owó ló jáde láti inú yàrá Jọládé láàárọ̀ kùtùkùtù. Rárá mà, ibi ni mo sùn. Hi, mommy. Good morning. Hey, baby. How are you? Sure, okay, how's the night? Ibi ló sùn. Let's even assume pé ilẹ̀ ṣú ẹ sádùúgbò ó dẹ̀ fẹ́ sùn sí ibà ní ẹ̀. There's nothing wrong with that. But you can always sleep in my room. Àbí yàrá Tọ́lá ni. Àbí guest room. Why Jọládé's room? Relax. Mommy. Ìyàwó tí mo fẹ́ fẹ́ ni. I don't get it. Yes, this is my wife. My wife to be. You guys joke too much. You're better. I'm really akọ ènìyàn. Go get out. Show brought here to Olamide Yesha. Show mo pé ọmọ God mother mi ni. She's like family. Don't you get? I know, mommy. I'm a godmother. Mommy, I'm surprised at you. Come on, this thing is different. I'm a godmother, family friend. Ìyàwó ti tèmi. Báwo ló ṣe jọra wọn, mommy? Ó yàtọ̀ síra wọn now. It's totally different. Ó yàtọ̀. I'm in love with Lamile and I'm ready to be a husband till the rest of my life. Orí ẹ̀ ò pé o. Ọpọlọ ẹ ti lọ o, ọpọlọ ẹ gbóná. Tí ó bá yẹ kọ́kọ́ ẹ lọ ni tó dẹ̀ ń gbóná. Ó ní máa sọ̀rọ̀ játijàti jáde nígboro ẹnu. Orí ẹ̀ ò pé ni. Ìsọkúsọ ò ló ń sọ lẹ́nu yìí now. What is your problem? Well, mi tiẹ̀ lọ́rọ̀ púpọ̀ láti bẹ̀ sọ. Màá kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ tiẹ̀ lọ́nà. Kí tó wá fàbọ̀ sórí ẹ̀dìyẹ títí ẹ̀. Young lady, now you get yourself into that room and dress like a responsible girl that you are supposed to be. And you leave this minute to your house. Mommy. But, no, relate now. Yes. We are not related in any way. Our méjèèjì dẹ̀ love ara wa. Wọ́n dẹ̀ sọ pé ìfẹ́ là kọjá òfin. Kí ni wọ́n mọ̀ tó ń jẹ́ fẹ́? Love. Àbúrí ẹ̀ ò pé ni. Shut up! Go get into the house and get out of the house. Ó tún ìdá mi lọ.
Mommy love. Mommy, I love her. I love her. Máa jẹ́ ìtàyé òsì. Òsì kí ni? Ṣára àwọn ya tó wà òkè. Kí ló tó ti ṣe ọmọ ẹ̀mọ́ báyìí? Kí ló ti yẹ? Ẹgbà mi yóò lòdì tóbi. Support me. Ṣé Big Brother là ń ṣe bí báyìí? Lórí ẹ̀ ò pé ni. Are you normal? Shut up, shoot and get out. Mommy, I'm in love with Lamide. I love her so much. I love her. Is it a crime to love? She's beautiful. Tó yẹ kó mú máa dùn pé ó máa fún wa ní grandchild tó máa beautiful bí báwo ló ṣe beautiful. Ọmọ yẹn pupa náà, ó pupa ó jẹ́ fine. Mi ò mọ reason bẹ́ẹ̀. Mommy! Lamide, kí ló dé tó wá rí báyìí? Ẹ rò pé mo ṣe ni ẹ need láti rí bọ́n ṣe treat mi wọn tí ẹ ṣe bí ẹ pé ọmọ kan tó ń mọ̀ rí àbí ọmọ godmother àbí ọmọ family friend ni mi tẹ bá rí wọn kò mess me up wọn work me out bí ajá. ṣé yẹn mo nínú ọlá náà. I'm telling you ó dùn mí o. jẹ́ wá bí ẹ kiri kan jágbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ilé ìtò bá lọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ìgbòho bá ṣe dé kan tó ní. tó bá jẹ́ yẹn ìyẹn lọ dáadáa àjọsùnmọ́jú ni adé ń jẹ́ yàrá. bá sí rí ló máa rí bá sí. àtẹ̀sí. à ń bọ̀ ta ni. Èmi ni o. Godmother. Ẹ káàsán. Báwo ni? Ṣé o pa? Àwọn ará ilé ńkọ́. Ìwọ orí mi ni o lè kí mi. Ẹ káàsán. Kò ní lè kí mi ó ti ṣe. Ṣé ra àwọn ọmọ yìí? Adarúgúdú sílẹ̀ gbáà ni wọn. Can you imagine? Àárọ̀ yìí ni mo dẹ̀ ti nínú ilé yàrá wa pé kí n bọ́ síta o. Mi ti ẹ̀mọ́ kan ti fẹ́ lọ ṣe. Mo kàn gbọ́ tilẹ̀kùn Jọládé ṣí kí lè wẹ̀yìn pé kí pé àbẹ́bí mi báwo ni o ń bára wọn Mrs. Owereke tọwọ́ jáde nínú yàrá almost naked like she was half naked ló wọ ìkan náà àwọn tọ́pù ẹ̀gbọ́n ẹ̀ ló wọ nǹkan náà kí n gbé lára báyìí mi kí ló dé káti àgbàpọ̀ wá sádùúgbò lẹ̀ ṣú ẹ sádùúgbò ńlẹ̀ ẹ̀ mùsàlẹ̀ ni o máa sùn sílé yẹ but mo wà dẹ̀ wá sínú yàrá kódà mi ìwọ̀n kó wà nílé yẹn àfùgbà tí mo rí láàárọ̀ yẹn ní wọ́n lè sùn sí yàrá mi àbíkọ́ sùn sí yàrá àbúrò ẹ̀ Tọ́lá ní àbíkọ́ sùn sí yàrá ẹ̀gbọ́n ẹ̀ Símisọ́lá yàrá tó lòkó tó lọ lé ọkọ ó tún wá sí yàrá ọkùnrin yàrá Jọládé ló lọ sùn sí ní òò iye yàrá ẹ̀gbọ́n ẹ̀ ó fẹ́ dẹ bírú. ẹ̀gbọ́n ẹ̀ ṣáàtàn ni ẹjọ́ ẹ má dá ọmọ pọ̀ má sìn ìlú wa ń ṣe ni kò jọra wa rárá à ń pọ́nra wa lé là ń pera pé ẹ̀gbọ́n mi àbúrò mi lọ́wọ́ à ń di ẹ̀ wọ́n ń ṣẹ̀gbọ́n ara wọn wọ́n ń ṣẹ bí bó ti ń wọ̀n mọ́ rárá so tó bá sunbẹ̀ ó wù láti sunbẹ̀ nìyẹn kò sí wàhálà ń bẹ̀ ó wá mú ọmọ tèmi ìwọ mú ọmọ tèmi ó bẹ̀rẹ̀ sí ní disgrace ẹ̀ nínú ilé tiẹ̀ ṣé mi lè ṣe bẹ́ẹ̀ fọmọ ẹ má béèrè wò nítorí pé ọmọ mi sun lé ẹ ó mà ga ayé yìí ó mà ṣe gbẹ́kẹ̀lé o. kí n lérò pọ̀rọ̀ mi yé yín o nǹkan tí mò ń sọ ni pé àní Lámìdé mo rí inú yàrá Jọládé ní òwò ẹ̀gbọ́n àtàbúrò ni wọn family friends ni wá àbálàyé mi ò yé yín ni. wọn ṣẹ́gbọ́n àtàbúrò ohun tó mọ̀ òun ló ń rí yìí bódà ṣe rí lórí yìí fàkàtì. Jíbìkẹ́. Ajíbìkẹ́. ìwọ ńlá lórúkọ mẹ́mi lórí orí ẹ̀ burú. o lọ́pọlọ ni. orí ẹ̀ burú orí àwọn tó bí ẹ burú nílé àbọ̀ ìṣí èrè ni ìwọ ńlá lórúkọ mẹ́mi lórí gbá mi. orí ẹ̀ ò pé rárá ọpọlọ orí ẹ̀ kínkínní báyìí níbi tọpọlọ eku ọpọlọ ẹ̀ ti lọ. bẹ́ẹ̀ ni orí ẹ̀ ti gbóná torí tọpọlọ ẹ̀ ò bá lọ ni ìwọ ò ní jókòó síwájú mi kó bá mi sọ̀rọ̀ ọ̀dẹ̀ tàbú nǹkan tẹ́ pé ká kọ́ àwọn ọmọ ká bá wọn wí ká kò wọ́pọ̀ ká bá wọn wí kọ́ lè mọ̀ kíkan táwọn ń ṣe ò dáa ó wá ń gbèsè yìí ìranù irú rọ́bìṣì ò ní ibi tó bá bàjẹ́ kí wọ́n ti bá ọgbọ́n bẹ̀ tó bá bá àgọ́ ń bẹ̀ ó máa ń dùn yàn o àríkà bá àwọn onígbèkọ̀ táwọn ṣe ò dáa ó lanu agbárí ọ̀rọ̀ burúkú jáde láti inú ẹnu ẹ̀ òun sọ fún mi pé ṣé wàá tàwárà wọn ni ṣé àtàwárà àwọn ṣọ́rọ̀ nìyẹn lẹ́nu àgbàlagbà. mo nínú ọ̀la ìwọ ọlá ń kọ́ mọ́ mi lórí akíní mi bá pẹ̀ já orí àwọn tó ní etí yìí
orí àwọn tó bí ẹ orí wọn ti yí ẹgbẹ́ gbígbó níbo síbo mo bèrè wò lọ́wọ́. ẹ wo mọ́mì ẹ jẹ́ kí èmi sọ nǹkan o èmi mo bẹ́ ṣe fẹ́ ṣe o èmi láti fẹ́ Jọládé o tó bá máa kú nìkan lọ kú o. Ọlọ́run á gbà fún ẹ. irọ́ ló pa. Ọlọ́run á gbà fún ẹ. irọ́ ló pa olè ní ẹ. ó tọ́ sọ kẹ́kọ̀ọ́ sí lọ. olè ó ti jọ ẹni tó máa jọ olè ní ẹ. Sherry, by the time tí wọ́n ṣetán pẹ̀lú yín by the time tí wọ́n máa fi ṣetán pẹ̀lú yín ẹ regret pé mọ̀ mí kí ló dé gan-an. ṣé o pé màá jẹ́ kó ṣe ẹlẹ́yà. kí lè ṣe. ṣé pé màá jẹ́ kó tẹ́. ẹ̀yà ti ta ni. bẹ́ẹ̀ ni. olè ní. ebo kúkú mọ̀. olè ní. ó mọ̀ mí o. kí tó wà náà ilé ìfẹ́jú mọ́ Ọlọ́run ní fún ẹ. àlejò máa jẹ́ ni. ní kí ni. àjọ máa jẹ́ ni. ní kí ni. ṣé wọ́n ni wọ́n lógún ni. ṣé wọ́n ni wọ́n sọ fún mi ṣé wọ́n ni wọ́n lógún ṣe bá kọ́ ẹ lónìí. ta ló fún yín lọ. ogún dẹ̀ ti di tọkọ ọmọ mi. ogún ò lè di tọkọ ọmọ yín. ó di tọkọ ọmọ mi báyìí. ta ló fún yín lọ́kọ. tó bá dìgbà náà ojú àlà. Irọ́ lẹ papọ̀ lè wọ́n. wà lójú àlà. Why am I even making noise with you? Why do I have to stoop so low? òyìnbó lè sọ ó máa ṣègùn tó bá yá. ẹ get out. kọ́sì lọ. o lè ní gẹ́gẹ́. apọ̀kọ̀jà yé apọ̀kọ̀jà yé o apọ̀kọ̀jà yé o olùkọ́ fẹ́ dájọ́ ogún iná ló pa àjọ máa jogún yìí ni olóṣì. ọlẹ́yẹtú ìgò ní máa fi fọ́ orí ẹ̀jẹ̀ olóṣì. lẹ́kùjọ́ mẹ́ta má bínú pé mo pè é ní pé pàjáwìrì. not at all. dúró mo fẹ́ bi ẹni kọ̀ọ̀kan ṣé ọmọ mi tẹ̀jọ́ ń fẹ́ra yín ṣì ìyẹn Lámìdé o ṣé lóòótọ́ ló fẹ́ fẹ́ gangan àbí ẹjọ́ ń yanra yín ní ọ̀rẹ́. Mọ́mí mo nífẹ̀ẹ́ Lámìdé. Yes. Dọ́kàndọ́kàn. I love her so much. I'm in love with her. And then mo ready láti fẹ́. Mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mi. O fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ ni ma. Dénúdénú. Ẹ fi ṣe yàrá. Bí mo ṣe fẹ́ kó rí náà nìyẹn ọ̀kàrẹ̀ inú mi ti dùn báyìí. Ìdí tí mo ṣe ní kí Lámìdé kó má sì bí torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ì fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ màmá yín ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ mọ̀ yìí pé ìyá yín fìyà jẹ yín. Kí ló ń jọ láti sọ mọ́ mi? Ẹ ń jìyà ojoojúmọ́ tí máa ti rí báyìí àánú yín máa ń ṣe mí ni. Sáré bójú ṣe máa ń tì mí tàánú máa ń ṣe mí yìí mo máa ronú nínú báyìí. Ṣùgbọ́n ní ìtò ti di ọkọ ọmọ mi yìí gbogbo àṣírí tó bá wà pátápátá òun ni máa sọ fún mi. Ìjọ mọ̀ pé ìyá yín ti fọkọ mi. Mọ́mí ni boyfriend. Mọ́mí ni ọkọ àbí boyfriend. Àti man friend àtọkọ kọ́ ọmọ lọ́kọ́ ń jẹ́ sí ọkọ tó jẹ́ pé bó bá rí wọn tọ̀sán tòru bá yí èyàn lè mọ̀ pé ìyẹn tiẹ̀ níyàwó kan bì kan òun ló ń fẹ́. Mọ́mí ni ọkọ. Bẹ́ẹ̀ ni tó wà burú jù ń bẹ̀rẹ̀ $500 million lówó tí bàbá yìí fi ṣe fixed deposit fún mi. Fixed deposit. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lú $500 million. Owó yín. $500 million. bí ni kì í ṣe mí o bí orí bí lẹ wà. That's 500 million naira. Àwọn pẹ́pẹ́pẹ́ orí ẹ̀ ń kọ́. Àwọn pẹ́pẹ́pẹ́ orí ẹ̀ ń kọ́. So mọ́mí ní gbogbo adúrú nǹkan yìí wọ́n lè sọ fún àwọn òjẹ́ ká mọ̀ láti jọ ẹ̀. Ó lọ́mọ ọwọ́ ni. Ó ní ọmọ ọwọ́ ni. Wá dúró kó a máa gbọ́ tó ń dùn mí jù tó ń jẹ́ ìbànújẹ́ ọkàn mi. Ní pé níjọ́ tí mo wá sílé yín gbẹ̀yìn wọ́n wá pè láti Central Bank. Wọ́n wá sọ wípé kó wá ṣéǹjì orúkọ dáàdì yín sí orúkọ títì. Ìgbà tó wá ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún mi ó wá ní ìwọ̀n tí amẹ́ tó máa fi ṣe next of kin sí mo ní ta ló ní lọ́kùn tó fẹ́ fi ṣe pé sọ pé my friend ló fẹ́ fi ṣe. Níbo? Man friend ni wọn. Náà ṣe bẹ́ẹ̀ tó ń fẹ́ sìn. Bàbá mú mi wá kí ló dé tẹ mọ orúkọ báyìí láti jọ ìtẹ́ ẹ̀dẹ̀ sọ fún wa. Àmì ilé sọ àwọn àgbàlagbà Òṣogbo kí ló báyìí wà o. Àgbàlagbà Òṣogbo kí ló báyìí. Mọ́mí a máa gbà ọ́. Mọ́mí a máa gbà ọ́ má máa fojú mọ́mí rí nǹkan o. Ojúbà rò gbọmọ lọ́wọ́ èkùrọ́ o. Ṣẹ́rí mọ́mí báwo lẹ ṣe fẹ́ ràn wá lọ́wọ́ ká máa fi gba gbogbo kinní ìjáde kúrò lọ́wọ́ mọ́mí mi. Tí wàá dá kí gbogbo ṣe wàhálà tí dáàdì mi ti ṣe láti jọjọ́ ẹ̀ àtọ́dún tí dáàdì mi ti ṣe wàhálà torí tiwa kọkùnrin kan wá dé kó wá kó gbogbo owó lọ. Ẹ má wo àrùn ẹjọ́ ẹ má jẹ́ kí ìyà jẹ wá.
ọlọ́run ló máa tì yín lẹ́yìn àwa náà dẹ̀ ní dákẹ́ torí ọkọ ọmọ mi ló jẹ́ àwa náà ní dákẹ́ o ṣùgbọ́n ṣó mọ̀ pé màmá yín ó ní agídí o ṣó mọ̀ pé màmá yín ní agídí o. àmú mi lágídí. ṣé ọmọ kò lágídí. ihò ìjà tẹ́ máa jà ìjà gidi gbogbo ogun báyìí lè máa bá fà bíi kó kú lógun tẹ́ máa bá jà o bẹ́ẹ̀ ni ọlágídí olólè ọlọ́kọ̀ọ́jú bí kí gbogbo ayé yìí kó jẹ́ tiẹ̀ nìkan ni o. mọ́mí a máa gbà ọ́ mọ́mí a mọ̀ wípé owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́ èmi máa wojú wọn o máa wojú wọn máa dì wọ́n bò tí mọ́mí a lè dájà ìjà a lè dájà ìyá wa ni. yíyọ kí dógun jà o wàá wá àwọn sọ̀pọ́tà wàá wá àwọn èèyàn kúnra báyìí ni irú ẹ̀gbọ́n ẹ̀ sìn mo ti ń pè látàárọ̀ nígbà mo pè títí tí ò tí ì gbé fóònù ni mo fi pè wọ́ kó wá lọ pe gbogbo àwọn ẹbí ẹ̀yin méjèèjì kẹ́ lọ pe àwọn ẹbí kí ògbó kóra yín lọ kẹ́ lọ bá kó tó di pé ó máa ba ayé yín jẹ́ kẹ́kẹ́ náà ti bá tiẹ̀ jẹ́. mọ́mí a máa gbà ọ́. mi ìfẹ́ kíyà jẹ yín. mọ́mí a máa gbà ọ́. ẹ jẹ́ kó gbà. bí wọ́n ṣe tóbi yẹn tí n bá grab wọn gbogbo owó dádì mi ọmọ lọ kó fún boyfriend. bẹ́ẹ̀ni ẹ wo bí ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ má lé mi mo sọ fún yín o ṣùgbọ́n náà a ti mọ̀ pé mi ni mi ìdẹ́rùn mi ò rán tó lẹ́yìn tí yín ni mo wà. ok mọ́mí ẹ̀yin yín ni mo wà. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ support wa in any way ẹ wò mí lọ bá mọ́mí jà ní bí ṣe lọ léyìí o mò ń lọ bá ọjà ni ẹ wò ẹ bá mi. kò pẹ̀gbẹ́ dání kò pẹ̀gbẹ́ dání má dání kan. ẹ bá mi kíyàwó mi. ogun Àjàyè ogun Àjàyè. Yọládé tẹ̀lé ń pè. ẹ lọ àbúrò báwo ni ṣùgbọ́n òkè kí ni kí ló fẹ́ sọ mò ń gbọ́ ẹ́ kí ló ní mọ́mí ṣe half a billion no yeah mọ́mí ti pa wá o mọ́mí ti pa jẹ́ òkè ó mọ̀ gbọ́dọ̀ máa ṣe lọ jẹ́ ń tẹ́ pàdánù jẹ́ ń tẹ́ àbí àìtì pa wá sáyé. yeye mọ́mí ti bá yé wa jẹ́ o half a billion tí láti fi ṣe fixed deposit fún wa òun ni mọ́mí jókòó ní táyà tí ẹ̀ gbọ́ àgbọ́ kọ̀ọ̀kan ọ̀sán létí wa ọ̀sán kọ̀ọ̀kan létí wa rárá. 500 million tọ́tọ́ ni mọ́mí ń jókòó lé kò dẹ̀ blow mọ́ wọ́n dì. tí gbogbo ariwo lẹ̀ jáde wọ́n á pariwo kọ́ ni music o gbọ́ mi ṣòtú lójú ayé ẹ̀ lóde báyìí òun hide fẹ́mi o ò gbọ́n rárá a dẹ̀ ń try láti kọ́ ẹ kó o tiẹ̀ já o ò dẹ̀ ready láti já tó bá ti ń fún ẹ ní àwọn peanut yẹ báyìí ìlú àwọn máa dùn wá máa fẹ̀yìn káàkiri àgbà 2 million gba 10 million lọ́wọ́ mọ́mì ládùúrú omi tó wà ń bẹ̀ yẹn omi lẹ́ngbẹ́ tó wà lọ́wọ́ wọn yẹn wọn máa yọ ọ̀yọ́kú oṣù kan lé lọ́wọ́ yìí náà máa gbà sótán. ohun ọkọ tó dùn mí jù wọ́n tẹ̀ ní owó yẹn wọ́n fẹ́ lọ kó fún boyfriend wọn ni ṣe bó owó yẹn wá jẹ́ ìpín fún àwa wọ́n jẹ́ ìmọ̀ ẹ̀tọ́ tiwọn kó wá jẹ́ pé wọ́n fẹ́ wá kó fún gbogbo ọkùnrin àgbáyé pé àwọn fẹ́ máa fẹ́ wọn kí ló kàn wá. wọn ò bá wà decide kó sọ pé àwọn fẹ́ tara wọn fọ́kùnrin bọ̀ kó má kó property bàbá tiwa lọ bá boyfriend wọn kó má kó property wa lọ bá àwọn ọlọ́run. ṣòro ju ayé ẹ ló dé bá ká ní kí n ṣe wípé kò dáa kí èèyàn rude sí àwọn ẹ tàbí kíní ni màá sọ pé mọ́mì ló jọ náà yes because mọ́mì ẹ̀ ń sìn àwọn hide fún yín gbogbo bíi tí ìṣúra yín wà tí ogún bàbá yín wà wọ́n fi pamọ́ fún yín bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe ń fọ̀rọ̀ pamọ́ fún mi náà ṣótán tó bá jẹ́ wípé èmi ti wà ní kálọ̀tì yẹn ń sìn ṣé gbogbo àṣírí mọ́mì ò ti ní tú sí mi lọ́wọ́ ìwọ náà mọ́kọ́ tó nínà kọ̀ǹpútà lórí mi màá ti kọ́wọ́ bọ̀ wọn lẹ́nu màá ti mọ gbogbo ibi tọ́rọ̀ yín wà màá ti mọ gbogbo ibi tí àwọn nǹkan àmúṣọrọ̀ yín wà so kí ló kù gbòràn wojú ayé ẹ̀ sìn wá débi sí pẹ̀lú sókè bẹ̀rẹ̀ sí pariwo ránu kégbe ránu. tún máa gbọ́ bàtà tó lọ sí amẹ́ríkà náà àti Jọládé òun lè bílíǹ pa akọ lọ rent apartment kan ta kan gbé ni àmọ́ pé dábì ní ilé lamẹ́ríkà rárá mọ́mí ò sọ àmọ́ kankan àti ẹ̀gbọ́n kankan. amẹ́ríkà nìkan ló gbọ́ dárí ní lójú báyìí wọ́n ní lójú báyìí ó fi yẹ́lẹ̀ ó mọ́ tó máa ṣẹlẹ̀ rẹ̀ tó bá gbọ́n sí ojú bọ̀rọ̀ bó jẹ́ ṣé wọn yẹn kò ṣe gbọmọ lọ́wọ́ kúrọ̀ kí la máa ṣe yẹn náà ok now n tẹ́ máa ṣe rè àwọn àáfàá sọ wípé tí èèyàn bá ń parọ́ wọn ní kò dáa àwọn àáfàá náà ló tún wá sọ wípé àwọn irọ́ kan wà irọ́ ládá òun náà ni màá jẹ́ kó mọ̀ sí pé wọ́n ṣe sọ fún wa pé ká bọ̀wọ̀ fún bàbá àti ìyá wa yẹn wípé ká má rúdù sí wọn yẹn àwọn rúdù kan wà tó bá ṣe sí yẹ àwọn rúdù tó ní ládá nìyẹn ṣọdẹ sàmì ó máa gbéra ń sìn
o máa lọ pe Jọládé ẹjọ́ máa pawọ́pọ̀ ẹ máa wá àwọn fámìlì yín lọ láwọn tẹ́ mọ̀ pé wọ́n gbónu wọ́n gbóyà gangan ẹ jẹ́ kan lọ fèsì mọ́mì kò yẹ wọ́n máa gba ogun yín jáde fún yín gbogbo ọ̀nà tó bá gbà ní kẹ́ fún o tó bá jẹ́ gbà tí lọ́rọ̀ mọ́mì kan ẹ fún mọ́mì gbà tí má rò pé torí jẹ́ mọ́mì yẹn kò yẹ sìn tó bá jẹ́ ìgbàjú ni ẹ kò bò wọ́n gangan tó bá jẹ́ pé kẹ́ wọ́ wọn lẹ̀ ni má wojú ṣe wọ́ wọn dànù ó gbọ́ ẹnà mọ́mì yín ọmọ ò lè nà yín lérí eléyìí nínú ọ̀làdá ni ẹnà wọn understand má tún jókòó mọ́ dìde wọ́n lè lọ change lẹ́sẹ̀kẹsẹ̀ lọ bá wọn family ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ lọ ṣe gbogbo tó bá dẹ́rẹ́ sí ìjàre ẹ lé bẹ̀rẹ̀ sọnù mọ́mí wo ẹ lọ jà ẹ máa lé mọ́mí dànù kẹ́ ní wọn dànù ẹ dúpọ̀ kan tó bá gbà nílẹ̀ fún ẹ fọlọ́pàá gbé wọn ẹ kó sójà lọ wọn lu mọ́mí. ẹlẹ́dàá mi jẹ́ kan rówó ìgbà ẹ máa rí gbà ní lórúkọ Jésù. ẹ̀fún alágogo idẹ èdè alágogo ìjé àtẹ̀fún àtẹ̀dì ẹrú onífẹ̀ ni wọ́n ń ṣe láti èmi yìí lọ ìwọ́n Sínúsọ́lá àti Jọládé ẹ̀fún àti èdì kó lọ mú yín sí ìyá yín mo ní nínú ọlá kí èdè yín kó má yẹra yín mọ́ o bẹ́ẹ̀ ni láti èmi yìí lọ kẹdọ̀ta ara yín pátápátá nítorí pé ọ̀rọ̀ ogún yìí gangan òun ló wà lọ́kàn ti tèmi o àdẹ̀gbọ́dọ̀ jẹ́ ẹ gbọ́dọ̀ gbà tẹ́ ẹ bá gbógun yìí. wọ́n mọ̀ ń sùn ní àbúrò ìwájú rẹ̀ lọ wò lè kíyàn lè ṣe ń. ẹ ṣe bóyá ìjẹ́bó òun ló wá pè mí fún yín sí ẹ ṣáàṣìṣe ìrìnà tí kò kí yín gbà tó wá. irú ìbàjẹ́ òní àṣàgbàlagbà tí ọmọdé bá rágbàlagbà kó kí n sìnsìn tó bá tún rí a tún ní ẹ̀ràṣà tó bá tún rí a tún ní ẹ̀ràmà tó bá tún a tún ní ẹ̀ràṣà bó ṣe máa ń kíyàn nílẹ̀ Yorùbá nìyẹn. wàhálà yín pọ̀ ẹ má fẹ́ ju mọ́mọ́ fún mi wàhálà yín pọ̀ jàre. sista nǹkan tá a bá wá sí bíbá bí a kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀sì. mọ́mì nǹkan táwọn àbáwò pọ̀ ṣe rí ogun dáàdì wa tó wà nílẹ̀ báyìí fẹ́ pin làwa béèrè táyì máa gbẹ̀tọ̀ wa. àǹtí mi ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí rò yẹn and ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí rò yẹn mọ́mí èmi ò mọ kankan pẹ́ mi mọ̀ rárá. jẹ́ gbẹ́nu ẹ̀ sàn ìbàjẹ́ wà lára ẹ̀ ṣá jóná ìgbà wo ló dín pé a máa sọ̀rọ̀ nínú ilé tó máa mú ẹnu ẹ̀ tó máa gbé sí wàá ló kàn ńlá ó là ó dẹ̀ tún pàdé ó bàjẹ́ o wọ́n mi kí bàbá lẹ́yìn tọmọdé ìbáyìí náà wọ́n lẹ́yìn tó báyìí ṣé mo pé ẹ ti change lórí ọ̀rọ̀ ẹ̀ báwo làwọn ṣe máa sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ sí wo nǹkan tó bá tiẹ̀ wọ̀n ẹ́ ní kẹ́ fi ọ̀rọ̀ ìgbésí ayé mi èjì ṣe kò sí tó kàn mí tó bá wù ìkẹ́ gba mọ́ mi láàyè kan jẹ yín máa yé kò kàn ayé mi ẹ ti understand ti tèmi ni wípé ẹ pín nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ ti tèmi àṣọ lórí ẹbí because èmi nìkan lọkùnrin nínú family tí dáàdì mi bí ó ti yẹ yín sìn ẹ pín tó jẹ́ ti tèmi ẹ pín fún mi kẹjẹ́ máa bá tèmi lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Jọládé, are you okay? Don't talk to your brother like that. mo rò pé ó sick èmi ló pè bẹ́ẹ̀ yẹn ló lánú ló pè bẹ́ẹ̀ yẹn ṣe rí mọ́mì ọmọ yìí ti ní boyfriend mọ́ yín lára ẹ̀ẹ́dẹ̀ mọ́ ó ti ń rí ọkùnrin mọ́ yín lára ẹ̀ẹ́dẹ̀ mọ́ níṣojú yín ó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ wá bẹ́ẹ̀ ẹ̀ wò mọ́mì mi láìpẹ́ tí bá yà bù ẹ ó máa yọ bí òrìlì mo rò pé ó sínwín. ṣé bí mo ti bá rí àbúrò ẹ sí rí mọ nǹkan tó máa sọ o àmọ́ nǹkan tó máa sọ jáde lẹ́nu ẹ o sọmọ. ìsìnkú ẹ bàjẹ́ bẹ́ẹ̀ lẹ bàjẹ́ ní lẹ́wù yìí ẹ máa bàjẹ́ ní ṣọ́nà first time tẹ̀lé máa sọ nǹkan tó máa dùn mọ́ mi ní tẹ́kẹ̀ support mi délẹ̀ ẹ tún débẹ̀ ẹ tún yà síbò mi. ṣé jà ló wá jà mí báyìí. máa jà o máa jà. ṣé jà ló wá jà mí báyìí o farabalẹ̀ kó jẹ́ ká mọ̀ báyìí fẹ́ pín gbogbo nǹkan tó wà lẹ̀ kó tó máa fi tọ́ wọn sí gbàgbé gbogbo yẹn ká bẹ̀rẹ̀ sí ní pín ogún sìn mọ́mì. anyways mo ti wọ yẹn but my decision is mi ò lógún kankan tó mo fẹ́ pín
kò dẹ̀ sí pọ́nrín máa pọ́n gbọ́n anybody tó lè force mi láti gbé òkú kọ̀ọ̀kan mi báyìí. ta ló ń tì yín lẹ́yìn? bẹ́ẹ̀ ni mo sọ. ta ló ń tì yín lẹ́yìn náà? ogún wo lẹ sọ pé ẹ̀ ní pín? ṣé ogún tí bàbá tèmi jìyà fún tó filẹ̀ fíìmù tó ní kí n máa pín kí n máa yan fada bó ṣe wù mí nù ẹ̀? ẹ máa pín ni, ṣé ti gbọ́? ogún eléyìí ẹ máa pín ni. máa pín ni o. Don't talk like that. Yeah, because Sherry, ẹ jẹ́ kí n yànnàná ẹ̀ fún yín. Èmi bí mi ṣe ń wò mí, ọkùnrin ni mí, mo dẹ̀ ní family. So I have things tí mo fẹ́ fi owó ṣe. Àwọn ilé ọkọ wọn làwọn wà. Ọkọ wọn a máa take care wọn, a máa gbọ́ bùkátà. Èmi ni máa gbọ́ bùkátà ẹbí ìyàwó mi. So mo bẹ̀ yín. Sherry nínú $500 million tí fixed deposit tí dáàdì ṣe àtàwọn ilé tó ní káàkiri yẹn ẹ kàn fẹ́ mi ní tìtọ̀dọ̀ mi ń bẹ̀ I mean ẹ kàn fún àwa èmi àti ẹ kẹ́ fún wa ní títí wa ẹ lè má fọrùn but tèmi wà important ẹ fẹ́ mi ní títí tèmi kémi má bá títí mi lọ ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín ni mọ́ mi ò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé mo pé àpé méjì ẹ̀yin nìkan ni dáàdì fẹ́ kò dẹ̀ ní dákó orogún máa bẹ̀rẹ̀ láàrin wa ká má gbọ́ra wa yé ẹ jẹ́ ká gbọ́ra wa yé ẹ̀yin lẹ bí wa o nǹkan tá a bá dẹ̀ sọ fún yín ó yẹ kẹ́ máa gbọ́ ẹ jọ̀ọ́. mọ́mí ẹ ò kọ́ àwọn plans yín àwọn plans yín ṣe bẹ́ẹ̀ fẹ́ kó gbogbo dáàdì wa fẹ́ kó lọ fún boyfriends yín ni. mọ́mí ṣé ní man friend ni. ọkọ mi ìfún wọn ló wà nínú adìyẹ mi táwọn òde tiẹ̀ wò ṣọ́rọ̀ ọkùnrin ó tiẹ̀ wá kún mi ló kù mí kù sí. mi ò tiẹ̀ gbà wọ́n gbọ́ mi gbà wọ́n gbọ́ rárá mi gbà wọ́n gbọ́ and even tó bá jẹ́ mọ́mí ní boyfriend ni wọ́n free now torí tó bá jẹ́ dádì náà ló wà ní ipò tó wà yìí ṣé wọn ò ní marry ni. Will you shut up your mouth? Hey, ẹ gbà mí gbogbo ilé ẹ máa ń ga jù yín lọ ilé ẹ máa ń ga jù yín lọ mi máa ń wú ẹ látàárọ̀ mò ń wú ẹ mi ìmọ̀ àmọ́ nǹkan tí mo lè ṣe fún ẹ tí bá jàbù ẹ wàá yọ bí òrì mo rò pé ó sì kí ó síwìn ni ẹ à ń sọ̀rọ̀ ń sọ fún wọn pé ẹ tó bá jẹ́ páwọn àwọn lọ́ọ́ ṣe kinní kan kò sí nǹkan kò sí big deal bẹ́ẹ̀ níṣojú mi ẹ gbọ́ ẹ ní boyfriend ẹ̀yin ní boyfriend ẹ dún náà mọ́ mi báwo ló ṣe ń handle yín because ó ṣọ́ fún mi kó fẹ́ gbà yín ni ẹ wò wá ẹ wá ètò àwa gan ti ń níyàwó òun ti ń bímọ o máa ní boyfriend àwa sọ pé ẹ̀yin ló kù tó fẹ́ fẹ́ ẹ wò ẹ má jẹ́ ń tàn yín nǹkan tó wà nílẹ̀ ló fẹ́ gbà ẹ bá dẹ̀ fi lè lọ kógun dádì mi fún òkú ọ̀run máa pa ni o ara máa sàn páńbi tó bá wà yìí ẹ wò ṣẹ́rí mo rárá bá yín wò mo bá yín wò díẹ̀ ń sìn mọ́mì ẹyẹlé ló bá yín tàn o tí adìyẹ bá mú ẹsẹ̀ ẹ̀tínrín méjèèjì tó bá kìbọ̀ fún yín ẹ gbà pé Ọlọ́run ọba kò kọlà. adìyẹ kọ́ báyìí kádìyẹ bá mi lẹ́sẹ̀ sí àwòdì ní kẹ́ lọ́ọ́ pé wa àwòdì òkè ní kẹ́ wọ́n sàlẹ̀ kí wọ́n bá mi tẹ̀sẹ̀ bọ̀ ẹ̀rẹ́ méjì tẹ́ bá pẹ́ kẹ́ tó jáde kó nínú ilé mi. For where? My daddy's house. My home father. My daddy's house. ẹ̀yin ni kẹ́ boss àti get out kẹ́ lọ lé daddy yìí kẹ́ máa lọ. Simisola, get out of my house right now. Did come out and leave? Ẹ jáde nílé mi jàre. Máa pọ́lọ́pàá fún yín. In our own father's house. Káwa máa lọ. Ẹ̀yin gan ló yẹ kẹ́ wọlé kẹ́ lọ kó gbẹ̀rù yín kẹ́ mọ́ bẹ́ẹ̀ máa bọ́ sánú lé kẹ́ padà lọ sílé dáàdì kẹ́ máa lọ pàṣẹ òṣì yín bẹ̀. Ẹ wá ń pé káwọn máa lọ nu ilé dáàdì tiwa. Ẹ̀yin náà ní sùn ẹ má máa pa ọmọ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo bẹ̀ ẹ tán dà yín sọ. Ọmọ tí ó bá ti wọ̀ pé ó yẹ kó wọn máa béèrè ogún tó bá fọlọ́pàá múru ọmọ náà mi tí rí nǹkan tó bá dì nù ẹ̀ so gbalẹ̀ ọkọ ẹ lọ Simisola. No ẹ lè ní kémi kúrò bí mọ́ mi. No irọ́ kò possible this is my father's house èmi nìkan dé lọkùnrin tó wà nílé mi lórí ẹbí I meant to be in this house tí bá kàn fílẹ̀ tí mo dúró yẹn ò mean anything but mommy at the same time mo ti calm down fún yín náà mo ti ṣọ̀rẹ́ pẹ̀lú yín. Jáde kúrò nílé fún mi jáde kó get out of this place ẹ ti tẹ́kẹ́ bọ́ta nílé fún mi. Jọládé jẹ́ àlọ́. Ọ̀rọ̀ tó sọ ó ti ń jò tán báyìí. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi sẹ́ni ó ṣẹ̀ yé mi pé lóòótọ́
nǹkan tí sista ń sọ ó rí o ẹ̀yin ní boyfriend mọ́mí ẹ̀yin ní boyfriend ẹ dájú o. Come she won't start leaving me job. Get out, both of you out. ẹ wo tí bá mú boyfriend yín yẹn tí bá mú ẹ̀yin bí ọmọ gọlọtọgọlọtọ tó pọ̀ tó yẹn ẹ bẹ́ẹ̀ máa kàn lẹ́yìn boyfriend àbí bẹ́ẹ̀ kọ́ kò jẹ́ kẹ́ ẹ rójú ráyè ti tà wá àbí bẹ́ẹ̀ kọ́ àbí ẹ bá wọ̀ rí tí bá fi lè mú tí bá mú ṣá àgbàkọ́ lọ́wọ́ òpè méjì tí bá mú ó mọ́bì tí bá mú boyfriend yín. Ogun ele. Kò sí wàhálà jẹ́ àlọ́ ọ̀jẹ́ kàkà lọ́wọ́ fún wa. Ó dẹ̀ ló fẹ́ kọ́ àlejò. Ẹ má wọlé wa, ẹ má wọlé wa. Tó ṣọ́pọ̀ ẹ ṣe pè mí yẹn àmúṣàkọ̀ títí gbọ́dọ̀ gbọ́ pẹ̀tẹ́ sọ. Ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ló fẹ́ bẹ̀ sọ. Kí ló ṣe? As the first child of the family, we believe pé táwọn àbúrò ẹ̀ bá ti ń ṣàṣemáṣe, òun ló yẹ kó bá wọn wípà ẹ má ṣe báyìí o, báyìí ní kẹrin sí o, báyìí ní kẹṣẹ sí o. Ṣùgbọ́n irọ́ ni, òun gangan ló instigate wọn. Kí ló fẹ́ fà á? Ṣebí lọ́wọ́ ilé wá bá mi pẹ́pẹ́sẹ́ o òun property bàbá àwọn fẹ́ gbà o ìpín àwọn tó kan àwọn nínú property bàbá àwọn kí n gbé láwọn lọ́wọ́. Esma ẹ jọ ẹ má sọ ẹ ṣe ẹ Friday ṣú ọkọ tẹ ẹ sọ ṣá Simisola wá síbí ó ń béèrè ogún. mi ì lè parọ́ mọ́yàwó ẹ̀ bí ọmọ mi ni débi pé àṣírí yín ti tú o ẹ ní boyfriend ẹ fẹ́ kó property bàbá fún boyfriend yín ó dàbí pé mi ì gbóró ẹ̀ rí. láì ṣe tout mi ò believe it but mọ́mí kí ló fẹ́ fà náà ìyàwó jẹ́ ọmọ yín náà kí ló àbí ẹni tí a bá ń jẹ ni mo rò pé wọ́n máa ranjú mọ́ ogún káàkiri èyí tó ń fúnra ẹ ní ti tó lẹ́rù náà kò sí nǹkan tí ọmọ yín béèrè lọ́wọ́ mi tí mi kì í fún kò sí kó jí mi lóru pé òun ní ìdí owó ó máa rí owó yẹn àná ló ṣe sọ fún mi pé òun fẹ́ lọ sí Dubai náà mo dẹ̀ transfer owó sí àkáǹtì kò sí bó ṣé mo pé orú nǹkan tó ṣe ìgan ọmọ mi ìtìjú ní fẹ́mi fún ara mi because ló máa dà pé bóyá ọkọ ilé ẹ̀ ò tọ́jú ẹ̀ ẹ̀yin ká ní kí ṣe pé ẹ̀yin ti bọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé mo oh God ẹ má bínú ma ẹ má bínú ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ma ó ń dùn mí gan ẹ má bínú nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé màá make sure wípé mo bá wí tí n bá dẹ̀ bá wí gan mo mọ̀ pé inú ti yín gan ẹ̀ inú yóò lè dùn sí bá wí yẹn because ẹ̀ ní láìkẹ́ ìgbà tẹ́ bá rí irú pálapàla wo nìyẹn. lórí mo mọ̀ pé lẹ́yìn Ọlọ́run àti èmi àti wọ́ kò sí ẹni tó tún lè bá sọ̀rọ̀ níbi ṣe ni kò bá mi bá sọ̀rọ̀. kò sí problem. and I know you can talk to her. ẹ má bínú ṣùgbọ́n màá bá wí ẹ̀ gan inú yẹn dùn. láì ṣe táwọn tó kàwé náà. mo ṣe èmi náà lẹ́nu ní o. kò sí problem ẹ jẹ́ kí n ṣe máa lọ. ṣé o yes sir. ẹ ṣe o. Daddy ẹ̀yin làwa rí kò lè sí nǹkan méjì táwa rí ní fún ọ̀rọ̀ mọ́mì ni ìdí tèmi dẹ̀ ṣe sọ wípé ká máa bọ̀ ń bíbá yìí kò ju wípé ọ̀rọ̀ èmi àti yín ó máa ń yẹra wọn ju ti olórí ẹbí àgbà lọ torí tá a bá dọ́dọ̀ wọn sì nǹkan mi làwọn máa sọ ó dẹ̀ wọ́n pé tí bá déwájú yín bí bá ṣe sọ fún yín lẹ ṣe máa gbà bẹ́ẹ̀ ẹ wò ẹ bá mi lọ bá mọ́mì sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ẹ bá wọn sọ ọ̀rọ̀ tí wọ́n bá ọmọlúàbí sọ tó dẹ̀ máa ń gbọ́ tó dẹ̀ máa act lórí ẹ̀ ẹ lọ bá wọn sọ o because ṣe rí iná ogun tí wọ́n ń fà lẹ́sẹ̀ yìí tí wọ́n ń kù tó ń kù yìí tó bá délẹ̀ tán wọn ò ní dúró wò ó. Jọládé lẹ́nu ẹ̀ níyà yóò dẹ̀jẹ̀ sí ọ lérí ìbá rẹ̀ ni lọ́dẹ̀ ọdún wájú mi lọ́mú bẹ́sẹ̀ wọlé lọ́mú bẹ́sẹ̀ halẹ̀ èmi mú ọ ṣe sùúrù o gbàwó lọ wá dọmọ báyìí wọn mọ̀ sí jágajàga o ńlẹ̀ ẹ bá sọ̀rọ̀ níbi yìí ti gbọ́ ọgbọ́n mi ẹ bá sọ̀rọ̀. I'm sorry daddy, I'm sorry. Jọládé ṣe bá wá bíbá yín pé kó wá bá wa sẹ́sọ̀ ṣé mo ní kó wá máa bùgá bíbá yín ni àbí kó wá máa brag bíbá yín kò ní sùúrù ẹ jọ̀ọ́ má bínú sàjàre nǹkan tá a kò fẹ́ nìkan ni kẹ́ wà ló bá mọ́ mi ẹ wà ló bá a sọ fún ọ pé ogún wa tó wà lọ́wọ́ wọn kọ́ bá wa kú
kọ́ bá wa kò ká gbà kan wa ṣé àwọn lọ́fẹ́ dá àwọn lọ́nà ogun ni àbí torí tiwọn ni a fi ní bàbá ni. ìmọ̀ kéèyàn wà kó dẹ̀ da ibi tí a yà kó dà délé kan nìkan kó lójú kòkòrò kéèyàn ló lè báyìí mi ìrírú ẹ̀rì. ìyá ẹ lójú kòkòrò ìyá ẹ ló lè níyà yóò dẹ̀jẹ̀ ní olórí yóò bí ọ. ọ ṣe ń ṣe báyìí. ọmọbìnrin mi ò mọ bọ́ọ̀rọ̀ yìí ṣe ká mi lára sí mi dáàdì. mo ní mi ẹ bá sọ̀rọ̀ ìyá yẹn hàn ṣe èèyàn burúkú èèyàn gidi ni nígbà ya ṣe ọdún mẹ́wàá yọ̀ràn gúngeri oyè aṣọ yóò rà kò mẹ́rẹ̀ ló ṣẹ́wó rẹ. dáàdì ẹ wò ẹ jẹ́ kí n já yín bóyá aṣọ ìtọ́ra fún yín wọ́n fẹ́ fi kọ́fà ojú yín ni kẹ́ má lè sọ tọrọ iye owó tọrọ tí mo sọ fún yín yẹn gangan ni o sàkámàgé ló ń lò fún yín. sàkámàgé. bẹ́ẹ̀ ni èèyàn tún la máa yan. sàkámàgé ló lò kó mi. ẹlẹ́dàá mi dà ẹ wá fọkàn balẹ̀ ẹ bá sọ̀rọ̀ ẹ gbọ́ mi ẹ bá sọ̀rọ̀ ọmọ mi yóò ṣàkúrákúrá. ẹ bá wọn sọ ọ ẹ bá wọn sọ ọ torí tẹ́ bá bá wọn sọ dáàdi ìkòkò òní gba omi kó gba ẹyìn fún wa o ẹ tètè bá wọn sọ o. àní mi bá sọkọ máa gbà ó lọ wá ranjú báyìí má ranjú mọ́ ọmọ mi ọmọ mi yóò ṣàkúrákúrá. ẹ láti ẹ̀kọ́ tó ṣe láìkì rìn yẹn ẹ máa ń fọ́lọ̀ pàrọ̀ mi ẹ ṣáà ẹ máa ń wà wọn kan. ọ̀lẹ́ ọ̀jẹ̀rì èèyàn lọ́dọ̀ tiẹ̀. You are a very wicked. ẹjọ nítorí ọdọ yẹn fi béèrè kan lọ́wọ́ yìí. ṣé wọ́n máa ń bá ní tán káfà ní ìtàn rẹ̀? kò yé mi o. àbí ṣé wọ́n máa ń kọ ẹran mẹ́ran kíkan kan nǹkan pa ni? ẹ kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ẹ fi máa wọ ṣùṣù tí ẹ máa fá orí lẹ́yìn olórí? ṣé mú àwọn ọmọ tẹ lọ ṣe wedding fún ọ lẹ́yìn mi without my knowledge? èmi náà ti mọ̀ pé yẹn ló ń bá bọ̀ wọ́n ṣe wedding lẹ́yìn yẹn wọ́n á ṣe é bẹ́ẹ̀ ni ẹ̀ka bá fi ọlọ́run ọba bẹ̀ tí ò bá gbọ́ tí ò bá fi èṣù bẹ̀ kò sí ohun tó burú nínú ẹ̀. nígbà tí Simisola ti wá bí márẹ́jì kí ló tún fẹ́ wá ṣe alátòjúbọ̀ yes kí ló tún wá ṣe. ẹ̀rí bá gbàyà ni. agbáya gidi ni yín. ọlọ́mọ ṣe é lágbá oṣù ọmọdé ìṣe. agbáya aláìdáni aláìmoore. bọ́ àgbàlagbà ló yẹ kẹ́ jẹ́ o mi ti ẹ̀ mọ̀ I don't even know the right words to use right now. ẹ jọ ṣé ẹlẹ́dẹ̀ ni màá nígbà ṣèyàn ṣe kẹ̀. kò ṣe kankan ibi tí Simisola bá ti dúró sí níwọ̀n náà dúró. ṣé mo ti kú ni tẹ́tí máa wo tí mo wà láyé tí mo wà láàyè. bá kú kọkàn mi. sọ ẹ̀gbọ́n ọkọ òun ló bí ọmọ ẹ̀ àbí. kò yé mi. ebi ká ló bí nǹkan mi ni. kọkàn mi ò kẹ́bí kan ti wà ń bẹ̀rẹ̀. ọ̀rẹ́ olórí burúkú wo lè ráì. ṣùgbọ́n àkórí ẹ̀ ò pé. kò pé gidi. ó bàjẹ́ ó bàjẹ́ ó rẹ́ni tó ẹ rárá o. ó gọ̀. bẹ́ẹ̀ ni ó rẹ́ni tó ẹ rárá ó rẹ́ni ó gbẹ̀kan lé wọn ti ẹ̀kọ́ ẹni because wọ́n gbẹ̀kan lé ni ò ní dúró síwájú tèmi kó bá ṣe ní fọ́táfọ́tá kó máa ṣe ọkọ̀ máa ṣe bá wájú mi ó lẹ́kọ̀ọ́ ni ó bàjẹ́ ni. ibo ló ti wá ná. nígbà tó mọ wá sílé yín tí wọ́n mú tó ń wọ́n wọ̀kúwọ̀ tó ń dábàá rẹ̀ ààbò ó mọ̀ pé ó ti fi àgbẹ̀ ó ti fi wọ́lẹ̀ láti gbà yẹn ìwọ ọmọ. ẹ tiẹ̀ ní sùúrù ẹ jọ̀ọ́ mọ́ ẹ má bínú ẹni mo bàjẹ́ ìgbà tí mo dé mi ò kí yín ìgbà tẹ́yìn dé tẹ́yìn disrespect mọ́mì mi àbí wọ́n ṣẹgbẹ́ yín tẹ́yìn ó lé wọn lórí bí ọṣẹ so bí mo ṣe wá wọlé yẹ kí n wá kúnlẹ̀ kí n máa kí yín ṣé deserve kíkí. yes. godmother. godmother. ojú bá mi tì fún yín torí pé wọ́n ní ibi tí wọ́n lé kí o ti bá ọgbọ́n tá a bá bọ́ọ̀rù gan bẹ́ẹ̀ ìgbà orí burúkú ló máa jẹ orí burúkú ló máa jẹ máa ṣe yìí ìyá yìí. olóṣì ni ẹ. ẹ dúró mọ́. tóòpù tó wọ̀ yìí ṣé pé Simisola lónìí. ẹ̀gbọ́n mi ni wọn tó bá fún mi ó sì dà yín kọ́ alábàáṣe ó lè ẹ bá wa tán ibo lẹ ti bá wa tán. mọ́mí ẹ dúró ibo lọ́ọ̀tì ẹ̀ ti ráwọn èyí tó wá ń pariwo tó ń gbó bí ajá ń bíbẹ̀ tá làwọn. orí ẹ̀ burú ni wọ́n tàbí sí kò yìí. orí tiẹ̀ gan burú. ó lè ní yíyá òsì. àgbẹ̀jọ ìwọlé àti ilé fífi fún wọn lè. ẹgbẹ́ náà ṣì náà. ẹ̀rọ gbọ́lógún tẹ̀bà tí. wọ́n bí orin yín fi o. wẹ̀rẹ̀ yẹn ni yálà já iná mi fi. yọ̀wọ̀ sí mi lẹ́nu o. ló ti condition tó wa ọmọ jẹ́ gbé pẹ̀lú oyún wọn ẹnu. condition wo bẹ́ẹ̀ni. condition wo. mo ti lóyún. níbo. oyún wẹ̀rẹ̀ oyún yẹ. àbí mo wẹ̀rẹ̀ tí bọ̀. má tú ẹ wò. tọ́bọ̀ tún ẹ̀jẹ̀ ẹ̀ nù. yes máa lù ẹ blue black. mo ti lóyún. má bá wọn jà. ìwọ ló máa lóyún ẹyẹ. ìwọ ló máa lóyún ẹyẹ. lájọ ló máa sọ. bẹ́ẹ̀ni àná. lájọ báyìí ló máa sọ. ẹ jẹ́ disappoint mi kan torí mo ti gbára lé yín ju gbogbo tẹ̀ ń ṣe yìí lọ. ó dùn mí gan but kò sí wàhálà kò sí wàhálà ìwọ ti believe kò ti rọkọ̀ fẹ́ àbí. we shall see to that. ó lè wọlé wa. ó tọ́ bẹ́ẹ̀. ọtí wọn pa ọkọ tiẹ̀ torí ogún kan. bẹ́ẹ̀ni o bá jókòó lógún o kí ṣe wà lọ́lọ́gún. ìwọ lè oníbàárà bẹ́ẹ̀nu sọ mọ́mí ẹ̀ dúró bẹ́ẹ̀nu sọ oníbàárà ẹ bọ́ ta ìwọ tó rọ aṣọ sí lọ́rùn ẹ kúrẹ́ ẹ bọ́ta bọ́ta pé ní ẹni.
mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o ó yẹ kẹ́kẹ́ kí á ń dùn wọn náà ṣe fẹ́ kọ́ máa disrespect kí ló ṣe má ṣe wèrè fún ọmọ àti wọn. ẹgbẹ́ ló ti rí bẹ́ẹ̀ ló sọ pé má ṣe wèrè ọmọ pọ́ máa fojú ikú báyìí ní àjọ. orí mi jẹ́ ìjàjàyè má jẹ́ kú sókun ayé bàbá mú mi jàjàyè olúwarùn mú mi jàjàyè. ó lè ṣílẹ̀kùn sórí òkè ni ṣé ṣílẹ̀kùn yẹn gbà. mo ṣe máa ṣílẹ̀kùn ṣe bí kọ́tọ́ ní iṣẹ́ mi ò ní tẹ̀lé instruction ni. Kí ló ṣẹlẹ̀ náà? Madam, èyí lé ní. Kí ló dé náà? Olówó nítorí rẹ̀ wọ ọmọ ẹrú yìí. Irú àwọn wèrè wo ni? Níbo lẹ ti rí wèrè gẹ̀gẹ̀? Ilé bàbá mi, mo wálé bàbá mi lọ́dún tí wọ́n ti kò ní dá. Oníta fún ẹ̀ mọ́mì. Mọ́mì mi mọ́rísì tẹ́ ṣe di àyà yín pẹ̀lú àyà yín wọ̀nyẹn pọ̀ ẹ́ tẹ́ dálógún dáàdì tẹ́ fẹ́ fún ẹ tiwa. Ó ti tọ́ ẹja gbọ́dọ̀ o. Ǹlẹ́ arábìnrin múlé dání ń gbé mi dé ọ̀wọ̀n tẹ̀bẹ̀ àti ogún ológun ọ̀fun ọmọ ọlọ́mọ lẹ́tọ̀ọ́ wọn ṣé bá ṣe ṣayé nu ọ̀lànúgbà hà ọ̀hún wò mí. Bàbá Bólú. ń jáyé o. Ẹ má bínú sá. Èmi. Àwọn yóò lè wá arojọ́ tó dùn fún yín kẹ́yìn náà lè tẹ̀lé wọn lẹ́yìn kẹ́ máa bọ̀. Ẹ ṣàtì ẹ̀ gbọ́ tẹnu mi. Èmi bẹ lẹ́nu ẹ̀yọ́ sọ. Èmi bẹ ẹ pẹ̀lẹ́ o ẹ ti ẹ̀ pé inú ilé náà. Sórí ọ̀rọ̀ ẹ tiẹ̀ ti á mú fúnra dání báyìí o. Ọ̀rọ̀ ẹ yà mí lẹ́nu o. Kí mọ̀ ṣe pé wọ́n gan-an lọ pẹ̀gbọ́n mi. Ìwọ ni ìwọ ni that's right ìwọ ni. Bàbá Bólú báwo lè jí máa wo oṣù tó máa sọ pé ọkọ bí ṣaláìsí ẹ tí wàá pè mí lápá yàn. dákẹ́ inú ẹ àsùnkúròdó ilé ní tú ìyọ̀sọ́jú wòkò ọ̀dẹ̀bì ti àyà ọ̀dàkojú ológun sódà báwọn wo yàrá kan ń bẹ yàrá ẹ̀gbọ́n mi ibi ní wọdiróòbù ibi yẹn ń kaṣọ ńlá ńlá sí ṣé ẹ̀yẹ èmi kọ́ ló yẹ kí wọ́n pín bẹ́ǹkò. Gbogbo aṣọ wọn gan ilé ẹ̀kẹ́ máa wò. àbí ọ̀njẹ̀rì àbí mi ẹ̀ tọ́ sí. Ní sáìsì kan náà ni. Mo rò pé orí ẹ̀ are you normal? Mọ́mì orí ẹ̀ ò pé mọ́mì kọ́ bẹ́ẹ̀ sí yóò bá sórí ẹ̀ ò pé ọmọ ìnà ni. Àdùkẹ́ àbí kí ló ń pè é? Kémi lè bọ́ ọmọ mi wí ni. ǹlẹ́ o yọ ọlọ́mọ ọjọ́jọ́. Jọ amábìnrin Àdùkẹ́ àbí kí ló ń pè é? Ṣé o rí pé ńgbà tí bàbá àgbà sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ mo dákẹ́ ẹ gbà mí. Ìwọ orogún ológun jẹ̀bi tí ẹ bó o ṣe tó náà ló ṣe dogun ológun bora àwọn ọmọ ìmàlọ́ ní kò fún lógún kò máa ṣọmọ lọ́mọ. Bá mi jọ́ kìnìún àná tí wọ́n ń ṣe big brother mo wá sọ fẹ́ gbọ́n mi ó ti dèrò ọ̀run lẹ́nu kọ́lọ́ ọba foríjì wọn. mo ní bọ̀dá mi mo fẹ́ lọ sí big brother wọ́n ní èlò náà fún wọn bẹ̀ ṣe bí 25 million naira ni ẹsẹ̀kẹsẹ̀ ni bọ̀dá mi kò fún mi lójú ẹ̀ kòdòrò iná ni fún àwọn ọmọ ọlọ́mọ lógún ẹ̀ ó bẹ̀ sí ní pariwo kí ló ṣẹlẹ̀ gangan mo béèrè lọ́wọ́ ẹ̀ èmi ń sì bí mo ṣe wà yìí ọkọ mẹ́rin ló ti kú mọ́ mi lórí kò dẹ̀ ní mí ni tí ìbàdí jẹ́ pé bọ̀dá mi tó kú mò ń gbádùn ara mi ni gbogbo nǹkan tí bọ̀dá mi fi ilẹ̀ fún mi ètò mi ń ná ní ìwọ jàtìjàtì mò ń gbọ́ ẹ. Ẹ jọ̀ọ́ má bínú tọwọ́tọwọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ tí mo sọ. ọba àná tàkúrẹ́. Ẹ jọ̀ọ́ tó bá ń wù yín kẹ́ máa mú àwọn ọkọ̀ títí yín kẹ́ máa fọ́ wọn mú bí ẹyin kẹ́ máa pa ọkọ̀ jẹ́ lábí ṣe dání yín. Ògúlùtù ọ̀rọ̀ rẹ o. Ògúlùtù ọ̀rọ̀. Ọ̀rọ̀ tó máa ń dùn mí ni mo ní. Ògúlùtù ọ̀rọ̀. Ọ̀rọ̀ tó máa ń dùn mí ni mo ní. Ògúlùtù ọ̀rọ̀. Ẹ má dalẹ̀ ìgbà. Ọlọ́run tí mo dá dáradára ni ṣùgbọ́n kí ló dé tá a mọ ènìyàn yéyé
tàṣàyédògún èèyàn dúdú àbínú dúdú àwọn bàtà sẹ́nu fẹ́ni lójú ẹ̀ẹ́gún ọwọ́ wa la fi ní kí ni ilẹ̀. Yeah, this is your cup. I'm good with this. Yeah. Here we go. Have a good day, man. You too. Bye. So, let's put it to this. Mommy, lẹ́tà kiri. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ sùn mí. Mommy, ó yẹ kí n mọ̀ pé kò ń ṣàwọn ẹ̀gbọ́n mi náà. Wọ́n ń tì wọ́n ni. Mo bí ṣe wọ godmother ni. Àwọn náà adé bà mí bẹ̀. Wọ́n á gbà mí lọ́gà. Ogunláyé Ogunláyé Madam, ẹ jèrè àwọn ọmọ náà. Ẹ̀mí náà ẹ má bínú. Inú mi dùn pé ibi tá a jẹ́ ìgbéra wa wá yóò yí dáa. Nítorí pé kí ni a lè ṣẹ́tù nǹkan yẹn àmì kébìlì bí. Nítorí tí n bá ní pé káàtó pọ̀ gbé lọ síbi tó tún ju eléyìí lọ. Bí ìgbà tí mo gbé gbogbo yín tí mo gbé yín síta ni. Ẹ dúró náà. Ẹ̀yin ọmọdé yìí. Ṣé bí ẹ lọ sí iléèwé àbẹ́ ẹ lọ léèwé? I'm highly disappointed in you, you especially. Ìyá yín ó rán yín lọ sí iléèwé. Bàbá tó ní ogún tẹ̀ ń jáde fún ìyá dálé náà ẹ sọ fún mi. Tí gbogbo yín wá kóra yín jọ tẹ wá kìyà yín mọ́lẹ̀ lórí ogún tẹ́ ń lù ú tẹ́ sọ di punching bag ṣé yẹn dáa? Ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ̀yin ọmọ yẹ ẹ bẹ̀rù Ọlọ́run. Ìyá yín ó wò yín ó rí kó yẹ kẹ́ lọ léèwé kẹ́ sóríire ni. Òbí mi wà kò tí ẹ̀yin orí tẹ́ wà tó bá jẹ́ ẹni tí ò kàwé tí ò wọ̀nà léèwé kọjá rẹ̀ àní torí pé kò kàwé ló ṣe jẹ́ kó máa bí ẹ bẹ́ẹ̀. But in this case ẹ̀yin kàwé. I'm talking, you are talking. Ta ló sọ pé kò sọ̀rọ̀? Madam, ẹ jọ̀ọ́ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ǹjẹ́ máa lè ṣe. Why not, ma? Apart from the fact pé ẹ jẹ́ adájọ́ bí ìyá náà lè ṣe jẹ́ sí mi àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ náà pé wọ́n ro ọpọlọ wọn wọ́n gbé wá sí customary court wọ́n gbé kọjá ibi tó yẹ kó gbé wá. Ní tí mo fẹ́ kẹ́ ṣe fún mi jù wípé mo fẹ́ kẹ́ lọ pín ogún yìí fún wọn. Bẹ́ẹ̀ ni ẹ gbé nǹkan wọn lé wọn lọ́wọ́. Ní tí mo ṣe sọ bẹ́ẹ̀ òun ni wípé ṣé ibi tán yìí ṣe dé yìí ẹ rí kó dáa. Àwọn ọmọdé wọn they can do and undo. Tó bá gbé lọ sí level tó ká ju eléyìí lọ́nkọ́ Ọlọ́run kó dẹ́mi yín sí kó má ṣẹ̀mí yín lè gbòdò. Ẹ gbé fún wọn. Ọmọ tó ní ìyá òun ò là ní èyí tó ní bàbá òun ò lówó lọ́wọ́ bébẹ́ nu ẹlẹ́yìn náà wà yìí. I will do just that, ma. Ọlọ́run ràn mí lọ́wọ́. Ó dùn mí o ojú gbà mí tì fún yín gan. Ẹ lé a good example for others to follow at all. Ẹ gbé fún ẹ jẹ́ kó máa gbé lọ. Ẹ ṣe gbọ́mọ ṣe rí ẹ̀mí ọmọ yìí gangan gbogbo ètò kù ó wà lọ́wọ́ yín. As you lay your bed that is how you are going to lie on it. Àìjẹnilérè ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe ìgbésí ayé nílẹ̀ ṣe nàbàrà. That's all. You are welcome, madam. Thank you very much. Ẹ ṣe mọ̀. Ẹ̀yin bàbá ọkọ mi àjùbọ́sẹ̀ ẹ má bínú pé mo ránṣẹ́ pé ìdí tí mo ṣe pé yín ẹ má bínú sí mi o torí mi tó láti pé yín àmọ́ kó lè dáná ni ọ̀rọ̀ ayọ̀. òpin ní tiẹ̀ ló ń ṣọlá. ọ̀rọ̀ ayọ̀ ni mo pè yín fún. Mo ti rí wàhálà yín gan àgbo akitiyan lórí ọ̀rọ̀ àdìbà tó kọ́mẹ́tì ṣaláìsí gbogbo support tẹ̀ fún mọ̀lẹ́bí mo dẹ̀ fi pé yẹ kí n compensate yín so ni mo ṣe rò pé kí n fún yín ní ilé kọ̀ọ̀kan ní Omole estate.
níbo ló forúkọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ Lamboroki wo ṣe tí mo ṣe báyìí láti ilẹ̀ ọ̀kadì sórí gbogbo fífẹ́jú tèmi náà máa fẹ́jú mọ́ tá à ń halẹ̀ mọ́ èmi fi gbé ọ wò ní èmi ṣe bó o fúyẹ́ bí ẹ̀gbọ̀n òwú báyìí ni mo á rí wípé o ò fúyẹ́ bí ẹ̀gbọ̀n òwú àwọn Ghana sọ̀rọ̀ wọn forin kan tí ń di wọ́n ní dẹ́chí dẹ́bi amẹ́dúró fìyé na mẹ́ka má sẹ́mẹ́ tìrẹ mẹ́bùsù àfo wọn mẹ́kwàntóm ẹ̀mú ń sẹ́mu ẹ̀yẹyẹ o òyàn mi mẹ́ni dá wọ̀ sọ dẹ́bi amẹ́dúró ọ̀làyọ̀ láyé rẹ̀. àmín àmín. ẹ wo ṣe Ghana nìkan ló lóore kò yàwó mi ààyè ò bá náà máa kọrin o a ní ilé adùn aya ní wọṣọ ilé adùn ọkọ ní lọta ọjẹrè ìyàwó mi aya alálùbáríkà. ṣé wàá rí o àwọn ilé yẹn nìkan kọ o mo tún máa bá yín fi àwọn owó sí i Ọlọ́run kò ṣe mo ní account details gbogbo yín lọ́wọ́ a transfer owó síbẹ̀ fún owó tó jọjú. ìdí tí mo lè ṣe fẹ́ ṣe oògùn tí mo ṣe ni pé mo fẹ́ pín oògùn fún àwọn ọmọ yìí àjíjọ́ lọ ti yọ mí lẹ́nu pé àwọn fẹ́ gba oògùn bàbá wọn so mo pásítọ̀ tí tó kì í ṣe mo lè fẹ́ kẹ́ tì mí lẹ́yìn lọ́jọ́ yẹn kẹ́ wá tì mí lójú. ìyàwó orí lọ́ọ̀dẹ̀ ọkọ wọ́n mi sún mi sówó wọ́n mi sún mi sówó wọ́n mi sún mi sí everything ìyàwó alálùbáríkà mo nífẹ̀ẹ́ yín gan tẹ́yìn náà dẹ́ mọ́ tẹ́ ẹ bá ti ń lọ wájú báyìí èmi kíní gbígbẹ yìí ìyá ọkọ yín máa ma tẹ̀lé yín lẹ́yìn. gbẹnu sọrùn o ò ní sọ pé yọ ọmọ rí ó pé yọ ọmọ rí wa lẹ́yìn bó bá ti wẹ̀yìn rí ọmọ rí wa lẹ́yìn ló wì. àmín ok mo ti gbọ́ ìyàwó mi tẹ́ bá ti ń lọ báyìí wájú báyìí àwalẹ̀ máa rí èyí tẹ́ ṣe ní agbára. àlọ́ mọ̀ rí o ọ̀tún máa gbọ́ lu Yorùbá yẹn mọ̀ lù kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ máa ní wẹ̀yìn ẹ̀ wò bó lọ́mọ ogun wẹ̀yìn ẹ̀ wò àmọ́ dídọ́ yìí sọmọ ogun àmọ́ pé wẹ̀yìn ẹ̀ wò bọ́ọ̀ ní bàbá ọkọ wẹ̀yìn ẹ̀ wò tí kéńké ìyàwó mi. bò ní ìyá ọkọ wẹ̀yìn rẹ̀ wò. èmi kò bá sẹ́ǹdì account number mi. ẹ má wọrí ẹ má sẹ́ǹdì sí sọ́dọ̀. ẹ bá lè tọ̀dọ̀ rẹ wo ni ẹ wá mú gbogbo rẹ papọ̀ ẹ ti ṣe mi. èmi dé yín máa yanjú rẹ. kálukú pẹ̀lú tiẹ̀ ni o. máa fún kálukú. ọ̀rẹ́ bá o sún ó ga jù. boy. What? Big boy. ṣé o sì ó ní big boy tó ń pariwo. tí ìbá pè é ní big boy ṣèbí mi àti ajọ wà lálẹ́ àná lájọ ṣe fàájì. àmì òrẹ́ bà sọ fún mi pé nǹkan kan báyìí máa ṣẹlẹ̀ o mo kàn dédé dọ́fíìsì láàárọ̀ yìí wọ́n sọ fún mi pé o ti fi wẹ́lẹ̀ pé o ti resign mo wá ní kò possible resign báwo irú ìtajọ wà lánàá yẹn kò jẹ́ ìrísí mo ní mo gbọ́dọ̀ débi you understand kìbí lọ́wọ́ ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀. In fact ó kọ́kọ́ ń yà mí lẹ́nu wípé ta ló sọ fún ẹ pé torí nǹkan kan because mi ò tí ìyá náà sí anything mo kàn fìwé sílẹ̀ ni but bó ṣe sọ yẹn má yẹ kí n parọ́ fún ẹ ìwọ náà try oríran pastor lè yẹ kó máa ṣe bó ṣe ń láti jẹ́ nìyẹn mo ti kó inú ẹgbẹ́ olóṣì tí máa ṣe yẹsàyẹsà fún ọmọ náà mi kan tàbí ṣé owó là ń gbà bí sẹ́yìn owó kọ́ yẹn. òbí àwọn ìrèpé owó òṣì tí a ń gbà níbi iṣẹ́ yẹn tá a máa ń rò pé bóyá owó yìí ṣòwò nìyẹn. So èmi dẹ̀ dúpẹ́ fọlọ́run wípé ọlọ́run ti gbé kọ́ tèmi so mi nídàá ti máa dára mi láàmú kankan káàkiri mọ́ kò yẹn sìn now mo mọ̀ wípé tó wà máa fi tó ìwò yìí jẹ́ kí n sọ pé ìwò yìí next week lágbára ọlọ́run mo gbọ́dọ̀ ti ta flag ibi iṣẹ́ tèmi yes máa ti di CEO. Dosunmu dúró kò yé mi o ṣé o ti ní lótò kan tó fẹ́ lọ play ni tówó yẹn ṣe fẹ́ dé ni torí kò yé mi kan tó ń sánsan. gbọ́ mi àwọn tó ń play lottery tó ń play lotto wọn ò lè jẹ́rú owó tèmi jẹ níbo náà ti fẹ́ bàjẹ́rú ẹ̀ gbọ́ mi kí ló ń fi pè wẹ́ kò lè jọ bí lójú náà torí pé ẹ̀yin náà ẹ̀ máa ń fojú sílẹ̀
sórí tẹ bá fẹ́ wẹ́ni bá rìn láyé yìí ẹ make sure pé ẹ wé èèyàn pàtàkì olóríire ẹ̀dá bá rìn kò yẹ. níbi tó wó yẹn tó. bọ́ tí mo mọ̀ wípé mi lè fi ẹ́ sílẹ̀ ọ̀rẹ́ lè máa jẹ tipẹ́tipẹ́ kẹ́kùn rán wọ́n náà gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ má wọrí máa fẹ́ ṣe pa mi. pa báwo o bẹ̀rẹ̀ wo o tiẹ̀ ti jẹ́ mi náà sí o ti ní ká gbìyànjú ká ṣe kí ni ká wẹ́ ẹni rè bá rìn èmi náà máa ṣe kí ni máa sán ṣòkòtò tèmi náà náà I understand máa sán ṣòkòtò tèmi. o ní ìdásí tí wọ́n á sán ṣòkòtò kan káàkiri mọ yé disturb rẹ̀ náà o ti ní mi o ti níyàn nìyẹn wo máa rí mo sọ mọ pé níbi iṣẹ́ wa wọ́n á gbà. o ti fèmí náà sí láì mí náà ní jókòó. náà sún ṣòkòtò sí i ìbáwò náà ti ṣe tẹ̀dọ̀ mi dáadáa wọ́n ṣẹ̀ṣẹ̀ tún sún ṣòkòtò wá sún ṣòkòtò kọ́kọ́. èmi ò jí ìhàn wo ló dùn. gentlemen lẹ́yìn prayer orúkọ Jésù lọ́wọ́ pẹ̀lú wa lord to God lord to devil his name we pray. Amen. mo kí gbogbo òjókòó adúpẹ́ adájọ́ òní ọjọ́ òní pé adágbà ìgbákò ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ torí pa mọ̀ wípé ọ̀rọ̀ ogun la fẹ́ sọ oníkálukú fẹ́ mú ogun tiẹ̀ ṣùgbọ́n a ní àṣà àti ìṣe nínú ẹbí tiwa nínú ẹbí wa tí ọkùnrin bá ti kú báyìí ìyàwó rẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti mú ogún àti ọmọ tó bá jọkùnrin tó bí ọmọbìnrin tó bá bí wọn ò lẹ́tọ̀ọ́ sógún torí àwọn ń lọ sí ilé ọkọ ni and they cannot eat two in the center of alade so oúnjẹ méjìlá bá alade so ọya kó ń kálukú mú un tó wù. ẹ ṣe sọ ẹ ṣe sọ well màá mú ilé ọkọ mi tó wà ní United States and then it wà ní Parkview náà pẹ̀lú head office conglomerate ọkọ mi. Bàbólú. ẹ̀gbọ́n mi. Sunday. ní dan. torí ìjókòó wa yìí ó ní ó yẹ ká ní securities níjókòó. it means secretary. tí ó máa kọ ìwé. secretary securities ó yẹ ká ní ṣùgbọ́n níwọ̀n bá àgbà tá a ní ṣe mọ̀ pé a ní rẹ́kọ́ náà nu bọ̀tí àwa kéde ní rẹ́kọ́nú. ó yá Jọládé ìwọ ló kù. ẹ ẹ sọ ṣe gan lórí ẹbí Ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa mọ́mí ẹ̀ṣẹ̀ mi o ẹ̀ṣẹ̀ mi kí ni reason tẹ́ máa fi sọ pé ilé Amẹ́ríkà ló ń yìn ládùúgbò gbogbo ilé tó wà of course ẹ ní any business pẹ̀lú Amẹ́ríkà abúlé ẹ̀gbálẹ̀ ti lọ sí school èmi tí mi dẹ̀ lọ sí school Amẹ́ríkà ẹ fi mí sílẹ̀ kí n máa ṣe life mi bẹ́ẹ̀ ẹ mọ plans tí mo ní ẹ mọ bóyá bẹ́ẹ̀ mo fẹ́ build family mi sí ẹ kàn múlé just like that without telling me or informing me náà ń ṣe bẹ́ẹ̀ náà èmi làárọ̀ lé inú ilé èmi ló lórí ẹbí inú ilé. You are so unruly, uncouth, and you lack character. Sometimes I wonder how my fetus sprung out to bring out something like this. You gave birth to me, Mom. The more reason you should respect me. I am your son. I'm your mother. ẹni sùn ẹ má bára yín ga o èèbó dẹ̀ sọ jẹ́ tàkùn ọ̀rọ̀. kò yé wa mọ́. olórí ẹbí ilé tó wà ní United Arab Emirates. everything tó wà mẹ́ tó jẹ́ ti pọ̀ sí mi ni máa cover up máa mú gbogbo yẹn then ilé tó wà ní Kẹjà ní alẹ́ máa pick yẹn náà then ilé tó wà lọ́pọ̀ ẹbí yeah I'll go with that too. I think I'm fine with all that. ọmọ rẹ bí yán. ọ̀dà nígbà tá a ti mú gbogbo ohun tá a fẹ́ mú tán gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé òfin fi àyè sílẹ̀ fún àwọn ọmọ tó kò tó jóbìnrin láti mú àwọn ìjàǹjá tó bá gbọ̀n sílẹ̀ ní báyìí sìn ìrẹ́ǹtì ẹ ọ̀yá èwo ni o fẹ́ mú nínú àwọn ìjàǹjá tó kù lẹ̀. ló tún kò tá a tún fẹ́ mú báyìí gbogbo ibi tó wà ni mọ́mì ti mú ni Jọládé ti mú pẹ̀lú gbogbo wàhálà tá a fa ṣé nǹkan tó tó nǹkan náà ló tún máa kàn mí. kò sí pọ́blẹ́mù àwọn ilé tó wà ń Kòròdú àwọn mú méjì náà. ọ̀dà àti bọ́ awòtún ṣe kán sòun ó lẹ̀ èwo òun fẹ́ mú o. màá mánéjì ilé tó kù ní Ìkòròdú. ṣé yìí ń bẹ lọ́nà àgùrágbẹ̀rígbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbòòrò ó fi tiẹ̀. àwọn ọlọ́mọ ọlọ́pọ̀ ń bẹ o àti pẹ̀lú rẹ̀ láti wòye lọ sí owó mélòó lè ṣe ìbọn mánéjì wọ́n ti mánéjì wọn náà ná àwọn ọlọ́mọ ọlọ́pọ̀ ń bẹ ọgbọ́n wọn ní gbòòrò
nínú wọn mọ̀ ní èjì. bá mi ẹ máa pẹ́ fún wa. ọ̀sẹ̀ ń kárí. agbáyé akúkú dalẹ̀. and you twice. nínú ẹbí wa àwa ní rátẹ̀yìn kò mọ̀ ọ́n lágbára Ọlọ́run ẹ̀gbọ́n mi náà tó dẹ́kun kọ́lọ́run bá wa foríjì wọn gbogbo àṣìṣe wa kọ́lọ́run bá wa parẹ́ kí ló tún kùnlẹ̀ kò sí nǹkan kan mọ́ gbogbo ẹ̀ náà ti pín mọ́ra wọn lọ́wọ́ ilé wa ń tọ́kì o kò sẹ́ni tó mú nù yín o ìjẹgun wà ń bẹ̀ kò sẹ́ni tó mú ìjẹdòdó náà wà ń bẹ̀ kò sẹ́ni tó mú ìjẹdẹ náà wà ń bẹ̀ o ilé banana paranta tẹ̀ mú yẹn bí ìjẹdòdó àbí ìjẹgun ló ṣe rí tẹ́lẹ̀ o àmọ́ kò sí wàhálà bọ́ ẹ jẹ́ wá sọ kinní kan fún gbogbo yín o gẹ́gẹ́ bí ọmọdé láàrin ẹbí gbogbo bí tẹ́ ẹ mú yẹn o pátápátá tẹ́ ẹ ṣe o àti KU o àbí UK o àbí anywhere o àti gbowó ilé ọdún mẹ́ta lọ́wọ́ gbogbo wọn. kí ni mo ṣe fún yín gangan náà ṣé mo gbọ́dọ̀ tún dúró 3 years kí n tó tún rówó ni mo ò rọ́fíìsì mo ò rí kankan ilé mo tún gbà tún. má rìn mí fín o ò lè rí mi fín rárá torí àbúrò bàbá ẹ̀ ni mo jẹ́ ó mà bàjẹ́ o mo ti rí gbogbo bó ṣe ń ṣe látàrọ̀tọ̀ tí ń sọ tó ti ń ṣe bí onígbéraga ọ̀rọ̀ tí ń gbénú ẹ̀ tó fẹ́ sọ bá mi ẹ jẹ́ kìlọ̀ fún àbúrò bàbá ẹ̀ mo jẹ́ o mi ò ń ṣe àràbàtọ̀ rárá kó mọ bóyá máa sọ̀rọ̀ sí mi bá mi ẹ kìlọ̀ fún o torí bá gbé gbájú fún ẹ mọ̀ mí o mo ti gbọ́. ok ẹbí ń pe àwọn ilé ìkòròdú. wo gbogbo tẹ ń pápá tó sọ ọdún mẹ́ta sílẹ̀ ọ̀fọ̀ máa lu ọdún mẹ́ta yẹn àwa mọ̀ nǹkan tó lè tẹ̀yìn ọdún mẹ́ta yẹn jáde. lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn ẹ̀yìn lẹ́ni. nù bébì sọ yẹn àti lè dùbà yẹn lọ bọ́ sí mi. báàmì ẹ bá mi kìlọ̀ fún ẹ tó lè máa bá mi sọ̀rọ̀ rẹ ẹgbẹ́ lè ní àti ẹ̀ láàzọ ní. Listen attentively. My daughters. Gbogbo ẹ̀ náà pẹ́sẹ́ńtà ni sùúrù lọ́gbà pẹ́sẹ́ńtà lónìí ẹ̀wọ̀n ọ̀sọ́délẹ̀ fún wọn dáadáa náà tẹ́lẹ̀ ni lóòótọ́ wọn sanwó ọdún mẹ́ta lẹ̀ àmọ́ àwọn ilé nǹkan ń jò a sì ní kí wọ́n mú wá káfí tó lé tó ń jò káfí tó ṣe mọ́ ọ̀gbọ́n mọ́ rìfáàsì wọ́n rìfáàsì sẹ́yìn mọ́ ọ̀gbọ́n tiwa. bẹ́ẹ̀ni tó kù ní ọ̀rọ̀ owó mọ́mì ẹ bọ́ sínú ilé kẹ́ gbé owó síta. kí n wọlé kí n gbówó jáde like this is a bank. anyways kò sówó kankan. kò sí kí ni. kò sówó àbí kí ni mo gbé tẹ̀sán. ẹ lè sọ fún mi pé kò sówó náà. no mọ́mì you are talking about half a billion là ń sọ̀rọ̀ pa ẹ máa ṣe sọ fún mi pé kò sówó kí lẹ fowó ṣe níbo lẹ kó o sí. kò sí kí ni wọ́n mẹ́ máa mú yẹn wá o tó para ń kan mí mú yẹn wá ara ti ń kan mí gidi gan kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ fẹ́ dìde níbi báyìí sísìn kẹ́ wọlé kẹ́ lọ gbówó jáde owó sí láti ṣe fixed deposit fún ayé tún mọ ẹ tún sọ pé kò tún sówó báwo lè ṣe ẹgbẹ́ owó bọ́ta o. well I have my facts typed out written out in black and white mo rán yín lọ sí school. Mommy, so? America lè ti kàwé. So, mommy, what are you talking about? So freaking what? Everyone wa lọ sí school America. Did you pay up to $10,000? Did you? Mo sọ school yẹn. How much na so? What na so to $10,000 now? Half a billion na sọ̀rọ̀ pa. Ẹ wá ṣe wá ní Dubai gan. Màá rẹ̀ ní. Ọmọ àgbàlagbà wà ń bí náà. Olórí ẹbí rẹ̀ yẹn ń pariwo lélẹ́. Objection. Wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. Ìwọ́n sọ pé lónìí ìyá yín fi ràn yín léèwé. Òyìnbó sọ̀rọ̀ òpòwé. Ó ní he who cannot take care of pens cannot take care of pans. Pans, ceilings and pens. Pans, ceilings and pens. Láyé ìgbà yẹn ìwọ wá lè lò wọ́n fi ràn wí. Èèyàn tí ò bá lè ṣe àpọ́nlé kọ́bọ̀ kan pens cannot ṣe àpọ́nlé pọ́n kan pans. Wà á lè lò wọ́n fi ràn yín léèwé. Wọ́n sọ bẹ́ẹ̀ mọ́. Ìwé mélòó ló kà? Baba, he went to school in Yales. Kò kàwé ní UK. America ló ti kàwé. Ẹ dẹ̀ mọ̀ how expensive ti education àti child delivery ṣe jẹ́ ní America. Èyí àbúrò wọn kékeré yìí náà $10,000 tó mọ̀ ṣe sọ lórí ẹ mọ̀ yìí tó bá jẹ́ sí Nigerian currency. Òun ló jókòó yìí school tó lọ àwọn ọmọ president ìlú yìí àwọn ọmọ governor àwọn ọmọ minister ìlú yìí ló lọ síbẹ̀. Òun mọ àwọn tó wọn àti wọn jọ ń jókòó ní school mọ àwọn tó wọn àti wọn jọ ń tò ní school. So ṣòro pé peanuts ni mo sọ ń bẹ̀ ni. Bọ́bọ̀ ti ń tọ́ gbọ́dọ̀ ìwé mélòó ló kà gan-an tí ń jọ lójú bọ́ọ̀ bá kàwé akàwé kó o tó mọ̀nà lé ayé làwa ti kàwé
òjò sì ń rọ̀ lọ́rùn tẹ́yìn sì ń rọ̀ òjò làwa ti kàwé ìwọ ka àbẹ̀bí àti òbé ni sọ́ọ̀ka abẹ́bẹ́ bíi bóbọ́ bù ọbẹ̀ bàbá bá ọ̀bọ ọba a ò bá bọ́ ìnàkí ń kígbe àlàó ń sá lọ ìwọ kàwé débẹ̀ ni. ìròbó yọ nídìí bàbá ẹlẹ́mu. ìwọ wá ọkà kìndagátì ọwá ń lérí sí ìyá rẹ̀ torí kìndagátì tó ọkà ọgbọ́n nìkan tí a máa kọ wọn ní ọmọ tọmọ ìyá rẹ̀ lójú o parara pa. ìyá tó di ìyá rẹ̀ lójú rẹ̀ bàbá tó di ìyá rẹ̀ lórí ẹ̀ ọmọ tó mọ ìyá rẹ̀ lójú o parara pa. wọ́n ti náwó ẹ̀rí ìkọjá àlà. ọlọ́pàá orí yóò wọ́ wọ́n kọ sí la nínú àná. ṣùgbọ́n tó pọ̀ gan lèmi náà fi rò pé kí n fi wèrè pọ̀ tí ẹ̀ bóyá máa rí tó pọ̀ gbà ń bẹ̀ ni ṣùgbọ́n. lọ́rọ̀ kan ṣáà nǹkan tó ń sọ fún mi sì ni wípé kò sí owó kankan lẹ̀. kò sí o. ṣé mi ṣe lẹ́yà báyìí èmi tí mo ti sọ fún wọn níbi iṣẹ́ mi wípé kò sí nǹkan tó jọmọ́ wọn máa gbà mo lérí lẹ́ka fún wọn níbi iṣẹ́ ni o. ok no problem má worry nǹkan mi tún ti sọ sí mi lọ́pọlọ sórí ilé tí wọ́n fún ẹ náà ó máa gbà lẹ́yìn yẹn ibi tá a ti máa bẹ̀rẹ̀ sí ní manager rẹ̀ padà lọ sọ fún gbogbo tenant tó wà níyẹn pátápátá yes sọ fún gbogbo tenant tó wà níyẹn pátápátá pé a bẹ̀rẹ̀ renovate ilé kí wọ́n kọ́kọ́ sanwó ọdún mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan kó sanwó ọdún mẹ́wàá jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ó dà pé mo rántí sọ fún ẹ pé wọ́n lè ṣe fáwọn tenant yẹn ó di ẹyin 3 years gbáko ká tó lórí owó kọ̀ọ̀kan gbà. lẹ́yìn ọdún mẹ́ta. bọ́yọ̀ ṣe mi. ọgbẹ́ kí lọ́mọ máa jẹ́ kó tó dùgbà yẹn. kọ́tà báyìí làwọn manage lájẹ fẹ́ ṣe. kí ló rí. ṣé rárá mi pa àbí kí ni bọ̀bọ̀ yìí ń ṣá láti sọ ṣé kò ń ṣe nǹkan tí. má lọ ọkọ máa gbé ọkọ wa bá mi mọ́ nílé yìí o mo ò ní in fact mo ò ní gbà àjọ máa fà á ni mo ní tabalẹ̀. Mr. Adetunji ọmọ yín ní crisis ni gẹ́gẹ́ bí ẹ̀rọ ṣe mọ̀ pé SS ni so a fẹ́ try láti máa ṣe. Relax doctor mo gbọ́ ìtẹ̀sọ́lá lákọ̀ọ́kọ́ ẹni pé ọmọ mi ní crisis which is normal fún anybody láti sick but ẹlẹ́ẹ̀kejì tẹ̀sán ẹni òye mi ò gbọ́ dáadáa. kò ṣe mọ́ ní crisis ṣẹjọrìsẹ́n so torí pé ó jẹ́ SS náà ni. kí lẹ̀ sọ lẹ́nu tí ò dùn lẹ́nu yìí náà mo kọ etí ikún mo ṣe bí ẹni pé mi ò gbọ́ ẹ̀jẹ̀ tún tẹnu mọ́ níbo lẹ ti rí SS báwo ni ọmọ mi ṣe máa jẹ́ SS. Wait, doctor. Are you sure you're with the right file? Exactly. Ṣe máa ṣiṣẹ́ yìí. This is not my first time. You understand? So I'm with the right file. Last week tí àwọn ṣì gbé ọmọ gan wa, a conduct àwọn test lóríṣiríṣi lórí ẹ̀. Okay, bóyá first time tẹ́yìn máa wá nìyí. But even at that, ó yẹ kí àwọn yóò lè sọ status ọmọ yín fún yín náà. Listen to me, doctor. Kí ni genotype mi? A. And what is my wife genotype? A. I need a DNA test. Conducted immediately. Now! Mr. Adetunji. Mo dára. Lámìdé, níbo ló ti lóyún? Níbo ló ti lóyún? Mo dáràn. Mo gbé, ó ti jẹ́ gbèrè ti jù ládùúrú gbogbo wàhálà mi, ó ti jẹ́ ó já sásán. Mo gbé, ṣé nísìnyí, ṣé ọmọ àlè wa lọmọdé ni kò ní bá bàbá yìí? Ẹ wò ó mọ́mì ẹ̀yin náà lẹ fànà
gbogbo ìgbà yẹn sì mo fẹ́ explain fún yín pé mo léèyàn tí mò ń fẹ́ pé mo ti lóyún fún boyfriend mi already ẹ̀dẹ̀ ní gbogbo miss mọ̀kẹ́yìn ṣe gbogbo ẹ̀ torí ẹ̀ mo gbé. mo dára kí ló dé tó lè sọ fún mi. èmi mọ̀ pé bó ṣe máa rí leléyìí sẹ́yìn gan rẹ́dì láti gbọ́ ọ̀rọ̀ ni ṣebí gbogbo ìgbà ẹ̀ mo rẹ́dì náà ẹ ṣáà sọ yẹn kó gbà kó kún powder kó lọ fẹ́ kó jàgbó kó ṣe kinní kan èmi ò dẹ̀ mọ̀ pé bó ṣe máa rí leléyìí ẹ̀ ń sọ̀rọ̀ owó ẹ̀ ń sọ kó dẹ̀ sẹ́ni tó ò fẹ́ owó náà tí ò fẹ́ kí láìfẹ́ bẹ́tà lóòótọ́ dẹ̀ ní kí n ṣe nǹkan tó máa múnú yín dùn. ṣé tí wàá dùn ẹnìyẹn nìyẹn ò gbọ́ pò ṣèyàwó kò gbọ́ báyìí nísìpò bímọ àsìkò mọ tí gbogbo ayé bá wa gbọ́ tó wá ṣe sọ pé ṣé o tún lọ gbórúkọ mọ́ńbò mi ni yàtọ̀ sí ìta ṣe dá mi lóhùn ṣé àwọn ogún yẹn nísìn ṣé àwa ní nípìn kankan nínú ẹ̀sìn ni. mi ìmọ̀ yẹn ń bí. ìgbà tó ti gbọ́mọ àlè dání ńkọ́ ìgbà tó ti gbọ́mọ àlè dání ńkọ́ ìgbà tí wọ́n mọ̀ tó rúkun ẹ̀ náà ṣé ìgbà tó náà máa ṣe tẹ́ẹ̀sì wọ́n máa lo oògùn ẹ̀jẹ̀ bàbá ẹ̀ wọ́n máa lò fún ọmọ òye kò yí ṣé kò yẹ kó ti sá àbí kò ti sọ fún mi ṣé kò yẹ kó ti sọ fún mi ní dá mi lóhùn láì tàn mo lùsì pò mo máa sáré mọ́tò mo sáré kẹ̀kẹ́ mo kọlu mọ́tò mo ló ti máa rí bàbá báyìí fọmọ mo ló ti máa rí bàbá. ṣé kò ní bàbá ni kò lẹ́yìn tí mò ń fẹ́ kẹ́ tó ní dandan kí lọ́ọ́ fẹ́ Jọládé ni ọmọ ní bàbá o. bí mo sùn mo jí ni mo rí bàbá ìmọ̀lẹ́gbẹ́ mi nígbà tí mo jẹ máa ṣe owó lóhùn tí máa jẹ ní pé kí n jẹ tó wo bí tí àwọn ẹrù mo tó rẹrù mo kàn jẹ tó ṣe mo tún rí gbogbo dọ́kúmẹ̀ntì tuntun lọ ó tó kọ́ gbọ́dọ̀ kan. ẹjọ ní sùúrù ẹ sọ fún mi nísìnyí pé ọkọ yín kó gbogbo dọ́kúmẹ̀ntì property yín ó ti kó lọ. ṣe sí. ṣebí torí ẹ̀ mo fi ní kí n sáré wá báyìí kí n ṣàlàyé nǹkan tó ń ṣe mí fún ẹ o. kálukú àbítẹ lára ṣé ẹ ní believe pé ìyàwó mi ọmọ tó ń pè ní ọmọ mi tèmi rò pé mi mo lọ́mọ ẹ ní believe pé mi kọ́ ni mo ní ọmọ yẹn bẹ́ẹ̀ ni dókítà ṣe sọ fún mi mo ṣe discover mi. ní Ọlámídé tún gbé wá ọmọ àlè ló tún gbé wá fún wọn ló bá tán ó bá jẹ ti tán kí ló jẹ tún kù mọ báyìí kí ló tún kù. nǹkan tẹ́lẹ̀ máa sọ fún yín ni wípé a máa ní láti lọ bá mú mi ká bẹ̀ wọ́n ṣé mo pé a ní òkè mi lẹ́yìn ọ̀run mọ́ àwa ní í sìn àní bàbá mọ́ èèyàn kan tó dẹ̀ tún kù fún wa nìyẹn tá a gbójúlé a lè má bá wọn jà o. máa dáríjì wá ṣá. tọ́tọ́ ní kó dáríjì wá ṣọ́lọ́mọ mi sì náà mi ni. ìdẹ̀wọ̀n bá gbé àwọn ìyá tí mo ní. so ẹ jẹ́ ká lọ bá wọn ká bẹ̀ wọ́n bí a tó bá yọ́nú sí wa ìgbésí ayé wa nítorí ọ̀sẹ̀ mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀. àṣẹyìn tún lè wá bèbè àgàgà ìwọ kò má sí nǹkan tó sọ sí mi tán gbogbo bó ṣe jẹ́ pábúlé Ẹ̀gbá ni mo ti kàwé gbogbo bí mi ṣe ní right láti claim ilé l'Amẹ́ríkà ẹ wá náà ẹ ti gbàgbé pé èmi ni first priority ọ̀pọ̀ mi ẹ ti gbàgbé pé àti àmì èjì ti mọra wa àti ríra wa he kẹ́yìn tó dé addition lásán lẹ́yìn èmi àtọkọ mi lájọ ṣe wàhálà ogun nǹkan tó wà nílé kí tó dé ẹ wá dé tó ẹlẹ́nu mi ò tọrọ ẹ tú mi síta gbangba ìyá mi sí o Mr. Adétúnjí ẹ jọ Mrs. Adétúnjí ńkọ́. mọ́ mi ò ẹ má bèèrè ọmọ àfihàn mọ́ ọ èmi rò pé òpupa ni aṣáàfin ni wọ́n máa ti gbá kádàrá ẹ lọ mi ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ríǹgì tí ẹ ṣe wà lọ́wọ́ mi ríǹgì tó yẹ kí n ti yọ dànù ẹ wò wọ́n mi ẹ̀ ní bílífù pé ọmọ tó lóun bí fún wa ẹ ní bí àpò kò kí n ṣàlàyé. ìyẹn alálùbáríkà ọmọ tẹbí
lọ́mọ tó wọ́n tó fi ń yan ọgọ̀ tẹ́bí. Why are you making interest of me? Ìyá abẹ́rọ̀ lọ́hùn. Mrs. Dosunmu. Mr. Dosunmu ńkọ́? Ti sá lọ. Ti sá lọ o. Ti sá lọ. Tọ́lá ní sọ pé ẹ̀kọ́ ẹrù sínú yàrá òun. Látò sí nǹkan kan mọ́ tó ti kó gbogbo nǹkan tẹ́ kù fún mi, gbogbo ogún tí mo jà gbogbo ẹ̀ ló ti kó lọ. Ó ti kó gbogbo nǹkan lọ àti ilé náà. I am disappointed. Ọmọ ẹni ò bá jọ ní àbáyọ. Ṣótán kò tán dín yín báyìí. Ẹ̀yin lè padà wá sínú ilé ìwà bẹ̀bẹ̀. Má ṣe o. Ìwé mi ló lè. Èmi ló lè tí mo fẹjú mọ́ fixed deposit bàbá yín. Èmi ló lè tí wọ́n pè mí rán yín lọ sí school. Mo ń parọ́ nígbà tí mo ní mo sanwó school yín. Ayé ilé ayé ogun ni ayé. Ogun ni ayé 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 ilé ayé ilé ayé ogun ni ogun láyé ogun láyé.